ṣe rí kíní kankan ni mo fẹ́ kí gbogbo wa ká mọ̀. Mùsùlùmí ni mí. Ẹ̀sìn tí a dẹ̀ gbé dání kò dẹ̀ fa wàhálà. Torí tí Ọlọ́run bá fẹ́ kí Mùsùlùmí ó ṣẹ́kù, yóò pa gbogbo Mùsùlùmí rẹ́. Allah. Tí ó bá fẹ́ kí Christian kó ṣẹ́kù, yóò pa Christian rẹ́. Bẹ́ẹ̀ni. Bí ó bá fẹ́ kẹ́sìn yẹn àbáláyé náà ṣẹ́kù, yóò pa wá rẹ́. Àmọ́ bó ti wù ló ṣe dá gbogbo wa. Exactly. Ṣé rí bàbá lè dá kó bí ọmọ mẹ́ta gẹ́gẹ́ bí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta. Àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní kálukú yìí sí ohun tó ń kálukú ó ṣe. Àkọ́bí lè ní sójà ló ń fẹ́ ṣe. Àbíkẹ́yìn lè ní Ebola ló ń fẹ́ ṣe. So ìyẹn ò túmọ̀ sí pé bàbá kọ̀ wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní ọmọ. Bàbá wa ní bàbá lè má níṣẹ́ àbí kó ṣe péṣẹ́ tí bàbá ń ṣe kò gbọ̀nà àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ. Ṣé rí nínú Al-Qur'an Ọlọ́run ti sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹ fi ń kálukú lẹ̀ ẹ̀sìn ń kálukú kó ń kálukú máa ṣe. Ẹjọ́ ẹjíká dẹ̀ ẹjíkọ́ sọ̀rọ̀ wọn tán ká tó lè ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ fún ẹ kọ́ntínú à ń gbọ́ yìí. Ó dìde sọ pé lakum dinukum waliyadin kó ní kálukú máa ṣe ẹ̀sìn tiẹ̀. Ó sọ fún Ànábì gbogbo ogun tí Ànábì sì jà láyé yìí ogun ọ̀tá ni kì í ṣogun ẹ̀sìn. Bẹ́ẹ̀ sì ni defensive war ni pé ìwọ máa káwọ́ gbéra kán wá ká ọmọlé kì í ṣe pé òun gangan ló ṣígun lọ báyẹn. Kódà ìgbà tí ó padà lọ sí Mẹ́kà ó tún dìídì mọ sọ fáwọn tó tẹ̀lé pé tọ ẹ má jálẹ̀kùn onílẹ̀kùn ẹ sì má wọlé ńlé ẹ má lé àwọn èèyàn kọ́ má tìǹà bọlé. Bó ti sọnù. Ṣẹ́wárí àwọn kankan wá ń bẹ tó ṣe pé àwa tí a wà ní ìsìn ẹ rí i pé bí àwọn bàbá wa ti ṣe láyè gbà nǹkan ni gbogbo wa ṣe ń ṣe ní ìsìn. Àwọn àfáà ayé ìjọ òun ẹ rí nínú wọn tí ọmọ bá pásítọ̀ ṣe ẹ rí nínú wọn tí ọmọ bá babaláwo ṣe kọ́dé èmi bá bàbá mi lórí ojú ọ̀nà yìí tó ṣe pé kíni a ní bàbá kan bàbá ọdẹ ni bàbá àwọn amọ̀ ọbọ Ògún kò sì fìgbà kan dá bàbá Kọ̀dírà kò fìgbà kan dá bàbá wa kó lè gbọdọ̀ sí nǹkan mẹ́wọ̀n bí ṣe pọ́n bàbá ńlá bàbá tiwa lọ́tẹ̀ gbọ̀ngàndó wọ́n sì fìgbà kan sọ fún bàbá náà pé tọ̀ àfi ọ níbi báyìí. Wọ́n fi fẹ́ sí ẹgbẹ́ mọ́sálásí ni kíní Ògún ẹgbẹ́ mọ́sálásí ni kíní Ògún rẹ̀ wà o bí ó sì sọdún yóò ṣe wọn àkógun lọ bá wọn àkógun lọ bá. Brother mi Albayad mi ò mórúkọ yín ní orúkọ Yorùbá ni because mo gbogbo bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ mo rí pọ́ ọmọ Yorùbá ni. Bẹ́ẹ̀ni. Ibi báyìí ilé kéwu ilẹ̀ Yorùbá ni ibi báyìí la ti máa ń dààmú lẹ́kọ̀ọ́ àríṣe kọ́ńdúkọ́ńdú. You understand? So ètò wa ó lọ fáàmì ìkóríṣiríṣi la máa ń sọ but ètò wa máa ń dúró lórí Quran hadith tefsir Lárúbáwá Muhammadu Allah nǹkan táwa máa ń ṣe ń bí nìyẹn but the way bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ mo rí nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ pé ọmọ Yorùbá ni you understand àfàdé ní tí mo rí pé ẹ kéwú but ìbéèrè mi sí yín ni pé iṣẹ́ èèyàn lọ kọ́ èdè Arabic èèyàn lọ study Al-Quran èèyàn jẹ́ ọmọ Yorùbá èèyàn lọ kọ́ èdè Arabic fún 9 years 10 years ẹlòmíì kọ́ fún 15 years èèyàn wá padà sílẹ̀ Yorùbá àbí èèyàn kéwú nílẹ̀ Yorùbá náà èèyàn wá gba wòlímọ̀ sàádà everything ẹ jọ iṣẹ́ wo lèèyàn lè fi ìmọ̀ yẹn ṣe nílẹ̀ Yorùbá. Ẹ̀sìn Ọlọ́run jẹ́ mi yógùn ṣe rí àkọ́kọ́ ni pé bó ti rí nílẹ̀ náà ló ṣe rí ní Saudi. Ẹ rí i pé ní Saudi ọmọ tí ó bá ṣiṣẹ́ ní Saudi yóò jẹ́ tó gbédè Lárúbáwá tó bá wá kọ́ṣẹ́ nílẹ̀ Yorùbá yìí kó tó di pé yóò máa mú ló ń bẹ̀ wọn àwọn tí ó bá jẹ́ ọmọ Yorùbá tó bá wà ń bẹ̀ ẹbí òkè ẹ jẹ́ fi kankan ṣàpèjúwe ẹni tó wá kọ́ṣẹ́ aṣọ ríran nílẹ̀ Yorùbá bóyá kọ́ àwọn ẹ̀sìnkí kaba ìkankan bùbá tamọ́rán ẹ rí i pé àwọn tí ó mọ̀ ràn fún lọ́hùn àwọn tí ọjọ́ ọmọ ilẹ̀ wa ni ó mọ̀ wọ̀ torí pé n tó ti máa wà lánìí ìṣesí tiwa ni àṣà tiwa ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí ẹni tó bá kéwú ní Saudi tó bá délẹ̀ yìí ibi tí ó ti fi sẹ́pọ̀ àmọ́ kìí ṣe London ìjọba. No mo rí i pé ẹ understand ìbéèrè mi very clear but the way bẹ́ẹ̀ ṣe arrange ìdáhùn yín ó yàtọ̀ tẹ́ bá kọ́ iṣẹ́ tailor ní Nàìjíríà anywhere tẹ́ bá lọ ẹ understand iṣẹ́ tailor yẹn
anywhere tẹ́ bá lọ ní àgbáyé the same bó ṣe ń ṣe nílẹ̀ Yorùbá àbí ní Nàìjíríà bẹ́ẹ̀ náà ló ń ṣe ní any part of the world tẹ́ bá lọ bóyá ní Saudi ìjàlámíà náà ń wọ̀ iṣẹ́ tẹ́ ti kọ́ tó bá ti fún yín ní measurement ìkan tẹ́ fẹ́ rán ìkan tẹ́ fẹ́ gé ẹ lè ṣe mistake ó yàtọ̀ sí síkí àbí bùbá ìkan tẹ́ kọ́ òun ni ìkan tẹ́ kọ́ tẹ́ bá mọ́tò tó ń ṣe Mercedes tó ń ṣe ní Nàìjíríà tí mẹkáníìkì Nàìjíríà ń ṣe òun náà ń ṣe nílùú òyìnbó so mẹkáníìkì Mercedes ní Nàìjíríà tó bá dé lóyìnbó kò nídìí láti lọ tún ṣẹ́kọ́ the same car náà ló máa operate so fún ìdáhùn yín yẹn mo rí i pé bóyá ẹ fẹ́ understand ìbéèrè mi so màá wá tún ìbéèrè yẹn béèrè lẹ́ẹ̀kan sí ọmọ tó ṣe wòlímọ̀ tó lọ sílé kéwù for good 5 years to 8 years tó ṣe wòlímọ̀ tó gba sàádà nílẹ̀ Yorùbá iṣẹ́ wo ló fẹ́ fi ìmọ̀ yẹn ṣe nílẹ̀ Yorùbá tó fi lè jẹ́ ohun ìwúrí fún àwọn òbí rẹ̀ lọ́jọ́ iwájú tí àwọn òbí rẹ̀ wọ́n fi lè proud ẹ̀ pé Ọlọ́run ọba Elédùmarè ó ṣètò fún wa lọ́mọ gidi tó lè proud tó lè gbé òkìkí ilé wa ga. ẹ ṣeun ṣé oníṣẹ̀ṣe níyìn àbí. ọmọ Yorùbá ni mí. ẹ ṣeun ṣé oníṣẹ̀ṣe níyìn tí mo kọ́ bí. ọmọ Yorùbá ni mí. ọmọ Yorùbá lèmi náà mo sì lẹ́sìn ẹ̀sìn tèmi ẹ̀sìn mo lẹ́yìn sìn. Yorùbá ò lẹ́sìn. Yorùbá lẹ́sìn. Yorùbá ò lẹ́sìn. Yorùbá lẹ́sìn. kò sí ohun tí ń jẹ́ ẹ̀sìn nílẹ̀ Yorùbá Yorùbá ò lẹ́sìn ibi tá à ń lọ kọ́ nìyẹn ẹ máa padà síbẹ̀ tá a bá ṣe tán ẹ kọ́kọ́ dáhùn ìbéèrè yẹn ẹni sùúrù etí ò kì í gbọ́ méjì ẹni sùúrù àfà etí ò kì í gbọ́ méjì àdẹ̀bọ̀lì àlè dáhùn ìbéèrè méjì lẹ́ẹ̀kan náà a máa ṣe lọ wọ́n ní tí gíbá rẹ̀ lugi torí ẹ̀ là á kọ́kọ́ gbé ó tún ṣe bí òwe kẹ́ má bínú wájú ẹ̀yìn àgbàlagbà ọmọ tó ṣe wòlímọ̀ tó gba sàádà iṣẹ́ wo ló fẹ́ fi ìmọ̀ yẹn ṣe nílẹ̀ Yorùbá kí ni ìwúlò kéwú tó lọ ké nílẹ̀ Yorùbá kí ló fẹ́ fi ṣe tó fẹ́ wúlò fún society. tèmi wá ìbéèrè tèmi náà wá bí yín ó jọ mánsà tí mo fẹ́ fún yín. ok. ṣé wàá dáhùn béèrè mi báyìí. ẹ̀sìn wọlé yín sí. ọmọ Yorùbá ni mí Yorùbá ò dẹ̀ lẹ́sìn a ní àṣà àti ṣe. we have culture and tradition. àṣà àti ṣe wa ni ká bọ̀wọ̀ fágbà ká bọ̀wọ̀ fọmọdé ká kúnlẹ̀ fún ìyá wa láàárọ̀ ká dọ̀bálẹ̀ fún bàbá wa ní àárọ̀ ká dẹ̀ gbé eégún nílẹ̀ Yorùbá ká gbé orò ká fi lé àwọn ajogun burúkú kúrò nínú ìlú ẹ understand ká sọdún Ṣàngó ká sọdún Ẹ̀yọ̀ ká sọdún Ọbàtálá so àṣà àti táwa ní nìyẹn àdẹ̀sọ fẹ́ nìkan pé iná kan wà níbì kan àdìjọ́ náà kan wà níbì kan àṣà wa là ń ṣe nílẹ̀ wa ká àdẹ̀ fi affect any other people I think it's very clear. ṣé wàá béèrè ṣé ẹ gbà pọ́lọ́ wa. Àfà ká tó máa lọ ẹ ti dáhùn. ìbéèrè tí mo ẹ ṣe sùúrù ìbéèrè tèmi ìdáhùn tí mo fẹ́ dáhùn ó wà nínú ìbéèrè tí mo fẹ́ béèrè. Àfà inú mi ó sì dùn tẹ́ wá lè dáhùn béèrè mi. ẹni sùúrù èmi mo kọ́ béèrè lọ́wọ́ yín bọ̀ dáhùn béèrè mi ẹ wá kọnu béèrè sí mi bẹ́ẹ̀ mo ti dáhùn ní béèrè mo ti dáhùn lóhùn béèrè tẹ́ béèrè yẹn but let's go back to my question wait let's go back to my question. ọmọ tó kéwú tó ṣe wòlímọ̀ tó gba sàádà iṣẹ́ wo ló fẹ́ fi ṣe tó fẹ́ fi wúlò fún Nigeria country or tó fẹ́ fi wúlò fún àwùjọ wa nílẹ̀ Yorùbá ẹ ṣàlàyé fún wa. àkọ́kọ́ náà kí ni tọ́lọ kí nínú Al-Qur'an àbí kí ni tọ́lọ kí nínú kéwù yìí aláwọn tí ń lọ fún lọ níbẹ̀ kódà àwọn tí ń kọ́ nípa pé bóyá báwo ni a ṣe ń kírun ìbẹ̀ǹbẹ̀ àwọn tí ń kọ́ lórí ìwòsàn pé báwo la ṣe ń ṣèwòsàn fún yàn ìbẹ̀ǹbẹ̀ kí ni ẹni tó lọ kí lọ kọ́ nínú gbogbo tá a kà kalẹ̀. iná là ń béèrè ìbéèrè yẹn náà là ń béèrè tó rọrùn wa lójú. èyí tó bá lọ kọ́ níbẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wa àáfàá tí ń ṣe wáàsí nìkan ńlá mọ̀ àáfàá tí ń kọ́ ọmọ kéwù nìkan ńlá mọ̀ oríṣiríṣi ọ̀nà ló wà lójú ọ̀nà kéwù. àfa ká má dónà ká má pẹ́ lórí míkímíkí ṣìkìṣe má bàa ń bẹ̀. ṣé ẹ lè bá wa dárúkọ ẹnìkan tó ti di àgbà lọ́ọ̀yà nílẹ̀ Yorùbá tó yẹ pé èdè Lárúbáwá ló gbé débẹ̀ bíi bàbá wa Fẹ́mi Fálànà. ẹ ṣe sùúrù ṣé ní Nàìjíríà recognize ẹ̀sìn ni. Nàìjíríà recognize ẹ̀sìn wọ́n fún yín lọ́dún dé náà. nínú constitution Nàìjíríà nínú constitution Nàìjíríà. ẹni sùúrù àfa wọ́n fún yín ní ọlùdé Ramadan wọ́n fún yín ọlùdé Iléyá so and you guys are fighting for Sharia law in Yoruba land or in Nigeria particular so why are you saying that Nigeria is not recognized religion
So ní Aso Rock, Hello. tí president bá jẹ Quran àbí Bible náà fi ń búra. So why are you saying this in public? And everyone say, hello, wo constitution Nigeria. Wọ́n recognize ẹ̀sìn. Torí Wọ́n pé ìlú wa recognize yìí. ẹ̀sìn. Ẹ má sọ nǹkan tẹ́ ẹ Àní mọ̀. wọ́n recognize ẹ̀sìn. Èmi tó ń sọ fún okay, constitution ìwọ lẹ́yìn ti kà bẹ́ẹ̀. Mo èyí ti kéèyàn máa provoke èèyàn. Mo èyí ti kéèyàn máa lọ́ mi nínú fùpọ̀. Ẹ understand? Gbogbo nǹkan tẹ́ ń béèrè yìí, gbogbo àwọn ọmọ Nàìjíríà ló ń wò yín bí báyìí. Wọ́n mọ̀ pé Nigerian parliament wọ́n recognize religion. Wọ́n fún yín lọ́ludé nígbà Ramadan. Wọ́n fún yín lọ́ludé nígbà Iléyá. Wọ́n fún yín lọ́ludé nígbà Maulud. Quran náà fi ń búra ní Aso Rock. What are you saying? Ṣé wọ́n fún sẹ́sì ní ẹ̀sìn? Ṣé wọ́n fún lọ́ludé? Wọ́n sẹ̀ fún wa lọ́ludé kò it's not like I think it's like 3 years ago or 2 years plus. Ẹ̀yin kọ́ tó bí èmi náà ti fún yín ní ọludé ẹ̀yin tẹ́jẹ́ lẹ́sìn. So ìbéèrè yẹn kọ́ ni mò ń béèrè. Ìbéèrè mi sí yín ni pé ọmọ tó lọ sílé kéwú tó ṣe wòlímọ̀ tó gba sàádà nílẹ̀ Yorùbá iṣẹ́ wo ló fẹ́ fi ṣe tó fi lè jẹ́ àǹfààní fún àwọn ará àdúgbò àbáràlú mo ti dá yín lò èyí tó bá lọ kọ́ tó lè mú proud Nàìjíríà bí Anthony Joshua bí Israel Adésọyà bí Fẹ́mi Fálànà bí bàbá wa Wọlé Ṣóyínká tó jẹ́ pé kò sí ibi tẹ́ gbé wọn dé lágbàáyé ò recognize wọn. So àbí Kamaru Usman ẹ̀gbọ́n mi okay màá wá dákọ ẹnìkan fún yín family mi gangan ni lọ Justice Afọlábí Sàn ni kéwú ló kéde fi débẹ̀ ìyẹn kọ́ pẹ̀lú ògọ́lọ́ Ismail ni. So adájọ́ ni àbí lọ́yà ẹ̀gbọ́n mi ẹni sùúrù adájọ́ ni àbí lọ́yà mo tún sọ justice ni kì í ṣe lọ́yà. English ló fi judge ni àbí Arabic. Méjèèjì náà nínú àwọn ó lọ fún sẹríà ó dẹ̀ kàwé sẹ́yìn kàwé ni ẹni tó bá fẹ́ bá àfa ìsọ̀rọ̀ kó bá wọn sọ̀rọ̀ mi ò lẹ́mìí kéèyàn máa fò yìí. À ń béèrè lọ́wọ́ yín. Ìbéèrè tẹ́mi béèrè ti dáhùn. Iṣẹ́ wo lẹ fẹ́ fi ṣe? Àkọ́kọ́ náà àní ẹgbọ́n mi sẹ́ ìbéèrè tẹ́mi béèrè tí ì dá mi lóhùn. Ok ibi tí mò ń lọ nílé yìí ẹ̀yin gangan iṣẹ́ wo lẹ ṣe? Ok sẹ́mi mò ń kọ́ ọmọ ní kíni? Mò ń kọ́ ọmọ ní kéwú bẹ́ẹ̀ ni. Ọmọ tẹ́ ń kọ́ ní kéwú yẹn bá ṣe wòlímọ̀ tó bá ṣe sàádà iṣẹ́ wo ló fẹ́ fi ìmọ̀ yẹn ṣe? Àkòsíṣẹ́ tí ò lè fi ṣe. Iṣẹ́ wo ló fẹ́ fi ṣe? Torí a tó ń kọ́ wọn ní iṣẹ́ ọwọ́ náà mọ́. Iṣẹ́ ọwọ́ wo lẹ ń kọ́ wọn? Iṣẹ́ wo lẹ yìí kọ́ sẹ́yìn kọ́sẹ́? Èmi ò kọ́sẹ́. So báwo lè wá ṣe ẹ̀yin tẹ́yìn ò kọ́sẹ́ báwo lẹ ní kọ́ yẹn ní iṣẹ́ ọwọ́? Tẹ́mi wá fẹ́ bí ń léèrè ní ìsìn ṣẹ́ wàá dá mi lóhùn. Ẹja yẹn ju titi yín náà àtẹ̀kọ́ gbogbo béèrè tẹ́ ń béèrè lọ́dún ìwò dá yín lóhùn. Mo ti sọ fún iṣẹ́ wo lẹ ń ṣe ẹlẹ́kọ̀ọ́ mọ ní kéwú? Iṣẹ́ wo lẹ ń kọ́ sẹ́yìn kọ́ mọ́ ní télọ̀. Iṣẹ́ yìí kọ́ télọ̀ ṣẹ́kọ́ télọ̀. Kí ló ti mi ní kọ inú sábó bí mo ti kọ ọ̀dà mùsùlùmí lọ̀gá mi ìyẹn ń kọ́. So láì ṣe Mudiru Markaz. Inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n try láti learn one or two. Gbọ́ mi kẹ̀. Báyìí kọ́. So inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó ń gbọ́ wa náà wọ́n á try láti máa understand ìsílẹ̀ fún àpẹẹrẹ tá a bá wo northern part of Nigeria tí ogun wọn ti nígbà táwọn èèyàn kéwú kí wọ́n fẹ́ fi kéwú yẹn ṣe kéwú yẹn ò lè hàn lè kò sí skill kankan tó fẹ́ mú jáde láti inú kéwú kò sí nǹkan kan tí tó fẹ́ invent pẹ̀lú Quran. It is just wasted years and wasted effort. Èèyàn tó lọ lé kéwú tó lọ lọ́dún márùn-ún lé kéwú àtẹni tó lọ síbi iṣẹ́ tó lọ kọ́ṣẹ́ télọ̀ táwọn méjèèjì bá jáde onítélọ̀ á máa ṣiṣẹ́ ọmọ tó lọ kéwú máa tọrọ jẹ ni. Wọ́n á máa wá ibi tó bá ti ń sin òkú ibi tó òkú bá ti kú ibi tó bá ti fẹ́ ṣèkó mọ́. Nílẹ̀ Yorùbá gbogbo àwọn nǹkan láti ní ó ti wà nínú àṣà àti ṣe wa ìlànà ìsìnkú ìlànà tá a fi ń sọmọ lórúkọ ìlànà ìgbéyàwó gbogbo àwọn nǹkan yẹn dẹ̀ la máa padà sí torí àti ní bá a ṣe ń ṣe nǹkan wa. Wọ́n wá fẹ́ wá fi Islam wọ́n fẹ́ fi replace ẹ̀ pẹ̀lú wọ́n fẹ́ fi àṣà lárúbáwá wọ́n fẹ́ gba àtọ̀dọ̀ tiwa kán fún wa ní identity lárúbáwá. Quran kò sí nǹkan kan tá a fẹ́ mú jáde ńbẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ fún wa kò sí ìmọ̀ kankan tó fẹ́ fún wa. Nígbà tá a wá wo àwọn àfáà tó bá sọ pé àwọn onímọ̀ ìmọ̀ tán ní náà kò ju pé kán ka lárúbáwá kán tú fún wa gbogbo àwọn nǹkan yìí ló ti wà lédè Gẹ̀ẹ́sì tá a máa kà tá a máa tú sí Yorùbá. Ṣé understand everything àmì ṣe máa gbé sókè àfáà mọ́ bọ̀ everything ni a ti rí kò síbi kankan a bá rí pé Quran ìtàn àwọn lárúbáwá ló wà ńbẹ̀ kò síbi kankan tó fi kàn wá Islam kò kàn wá wá báyé wa jẹ́ mi. Now nígbà tí ẹ sọ̀rọ̀ pé ẹnìyàn kan tó torí pé wọ́n lo Islam nílẹ̀ Yorùbá tán kó a máa fi dájọ́ kí ni a fẹ́ fi dájọ́ nínú Quran
nǹkan tí Quran sọ nípa ọ̀rọ̀ ẹjọ́ òun ni pé kán máa lo sharia law tá a dẹ̀ rí pé nǹkan tẹ́yin mùsùlùmí náà ń gbìyànjú téyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní tó ń gbìyànjú nílẹ̀ Yorùbá náà ni pé kán gbé sharia law wá sí ilẹ̀ Yorùbá and ní ilẹ̀ Yorùbá àwa ìran Yorùbá ò lẹ́sìn imported ní both Christianity and Islam. Now Islam yìí tó wá fẹ́ gbé sharia law wá tẹ́ fẹ́ máa fi dájọ́ fún wa nílẹ̀ Yorùbá àwọn ẹjọ́ tó wá wà ní Islam yẹn òun ni a fẹ́ ká kémi àti yín jọ treat báyìí mo sì máa fi yín lẹ̀ fún ìyá wa tó wà lókè yẹn but ìbéèrè kan lèyìn máa wá béèrè tí a bá padà wá gba sharia law nílẹ̀ Yorùbá tá a fàyè gba sharia law ẹjọ́ ẹni tó wá ń ṣe Islam wọ́n bí sínú Islam ó wá rí àríṣà Islam bí mi ò lè ṣẹ̀sìn irú ẹ̀sìn wo lélẹ̀ ẹ̀sìn bó bá ọpá bó bá òbú lẹ́sẹ̀ mi ò lè ṣe irú ẹ̀sìn yìí o tó wá nóhun ò ṣe mọ́ bóun ò ṣe Islam mọ́ òun fẹ́ padà sí bọ́n ṣe bí àwọn baba ńlá wa ṣe wà ẹjọ́ kí ni ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn Islam according to Sharia. ẹ ṣeun Al-Qur'an ti sọ pé la ikraha fi din ó ní kò sí ilé koko nínú ẹ̀sìn Ọlọ́run ló sì ní ẹ̀sìn rẹ̀ ẹnìkan kọ́ ló ní ẹnìkan kọ́ ní ó ṣe dájọ́ ẹnìkan ó wù ní ṣe bí nítorí tọ́lọ́run ló fi lóhùn ṣe ó sì lóhùn ṣe mọ́ ẹ fílẹ̀ kọ́ máa lọ. mo mọ̀ pé n tẹ́ fẹ́ sọ ní pé Islam ní kan parọ́ ẹni bẹ́ẹ̀ ẹ kàn mọ́ àyà kan wá fún mi. ẹ ṣe sùúrù Albayan máa tún béèrè lẹ́ẹ̀kan sí ṣe rí ibi nǹkan tá a fẹ́ ni pé ẹ sọ òdodo fún wa ṣe get òdodo làwa máa ń tẹ because tẹ bá tẹ̀ láti wà kán ní bí a máa gbé sharia law a máa gbé jáde ń bí according to the law of Sharia ẹ̀yin sọ pé kò sí ìjọ nípa nú ẹ̀sìn ó wà nù Quran bẹ́ẹ̀ lóòótọ́ ẹni tó ti wà nínú Islam tó ti jẹ́ mùsùlùmí tó wá sọ wípé òun ò ṣe Islam mọ́ kí ni Sharia law according to the law according to Sharia kí ni ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn kí ẹ tó wá dá mi lóhùn ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan kí conversation yẹn kó lè máa lọ torí àwa ti jẹ́ kó yí àwọn èèyàn wá ń bí wípé Allah tó ń sọ̀rọ̀ nínú Quran kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè tọ̀dọ̀ tiwa ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ olórin àwọn bàbá wa tó ti lọ àtàwọn tó sì wà láyé gan lọ́ máa kọrin lọ́ máa fi Ọlọ́run Olódùmarè lọ́ máa fi kọrin àwa later realize wípé Allah tó ń sọ̀rọ̀ nínú Quran kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè so anything tẹ́ bá ti fẹ́ sọ that has to do with Allah ní kẹ́ lò because Yorùbá Allah òun ni Allahu tẹ́ bá lè lo Allah kẹ́ lo Allahu wọ́n tàn wá ní láti tú Allah sí Ọlọ́run fún wa Allah ò kí ń ṣe Ọlọ́run bóyá Ọlọ́run lẹ pé bóyá Ọlọ́run ni anything tó ní ṣe pẹ̀lú Yorùbá Ọlọ́run kò kí ń ṣe Allah torí àti ní nǹkan tó ń jẹ́ Ọlọ́run àti ní nǹkan tó ń jẹ́ Ọlọ́run nílẹ̀ Yorùbá kan tó gbé Allah wá ẹ ṣe sùúrù má ṣe jẹ́ kẹ́ bí mi léèrè bóyá ká pẹ́ àti question mi lórí Sharia yẹn according to Sharia ẹni tó bá ń ṣe Islam tó wá náà ò ṣe Islam mọ́ pé òun fẹ́ fi Islam lẹ̀ kí ni òfin Sharia sọ pé kàn ṣe fún irú ẹni bẹ́ẹ̀. kò sófin kankan fún irú ẹni bẹ́ẹ̀ ojú wípé kọ́ lọ sí ní tó bá fẹ́ ṣe lọ ọ̀yá ẹ wá mọ̀ ṣe lè fún wa lẹ́rìí nǹkan tẹ́ sọ yẹn ẹ̀rí la máa fi ń sọ̀rọ̀. mo ti sọ kan náà ẹbí mo ti sọ̀rọ̀ la ikraha fi din kò sí ilé koko nínú ẹ̀sìn. kò sí ilé koko nínú ẹ̀sìn ẹjọ ṣé kẹ́niyẹn ẹ ṣe sùúrù ṣé kẹ́niyẹn tó gba ẹ̀sìn ni àbí tẹ́niyẹn bá ti gba ẹ̀sìn ẹ má mix ẹ̀ papọ̀ sà. kódà wọ́n ṣàlàyé fún kó tó gba ẹ̀sìn pé kò sí wàhálà nínú ẹ̀sìn. kódà èmi wá fẹ́ gbé àdìs kan jáde kẹ́ ẹ wá ṣàlàyé fún yín ọyọ gbádìsì jáde. Begging in the name of Allah subhanahu wa ta'ala in any suru any so I'm speaking generally in the name of Muhammad Rasulullah ẹjọ tẹ́ bá ti wá sókè ẹyẹ máa parọ́ mọ́ ẹjọ because kini ẹ wà very important because tẹ́ bá sọ pé teacher nìyẹn ń kọ́ àwọn ọmọdé we need to be honest with our children àti pé aya 10 quotes wọ́n ti abrogate ẹ̀ aya lakum tó ní pé my religion for you ó ti wà abrogated by Surah Al-Tawbah Quran chapter 9 so ẹjọ mú bẹ́yìn ni thank you very much mo máa jẹ́ kẹ́mẹ̀sì bàbá parí first kí n tó handle ẹ̀ ẹ má bínú. irọ́ yẹn pọ̀ o. ẹ̀dẹ̀ ní rọ́pò intan sọ iṣẹ́ ìmọ̀ ń parẹ́ ni. mo mọ̀ nípa ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam mo mọ̀ ju yín lọ mo mọ̀ ju most of the ọ̀sẹ̀ mo mọ̀ ṣebí sallallahu alaihi wasallam gẹ́lẹ́ rí wí.
mo ẹ sì mọ̀ lẹ́ẹ̀ mọ́ ń pa rẹ̀. èmi ò ń sọ ẹ mọ̀ pé mi ò kọ́ mi ní lárúbáwá English àti Yorùbá nìkan ló kọ́ mi so tí n bá lè sọ sallallahu alaihi wasallam properly kì í ṣe pé mi ì mọ̀ nípa ẹ̀sìn I'm not an Arab. ẹ bá wa ka hadith yẹn àfà. Aha. Ani akhbarani Imran bin Musa. Wọ́n gba hadisi Imran ọmọ Musa ó fún wa ní ìró. Ẹ mọ̀ gbọ́ kọ́ọ̀là ó sọ pé hadathana Abdul Warith. Abdul Warith ó sọ yí pé ó bá wa sọ̀rọ̀. Kọ́ọ̀là hadathana Ayub. Ayuba náà òun náà tó ló ń gbọ́ lẹ́nu Warisi. Iyo Warisi. Ó lóun náà tún bá wa sọ̀rọ̀. An Ikrimata. Wọ́n tún gbà wá lọ́dọ̀ Ikrima. Kọ́ọ̀là òun wá sọ pé kọ́ọ̀là Ibn Abbas ló wá sọ pé kọ́ọ̀là Rasulullah sallallahu alaihi wasallam. Ó ní Ànábì wa Muhammad sọ pé man badala dinahu ẹni tí ó bá ti yí ẹ̀sìn rẹ̀ padà faqtulu ẹ bàjá ọ̀yá. Faqtulu ni ẹ Ọ̀yá dá mi bá lóhùn. ṣé ẹ bá jà ní Faqtuluhu ẹ bàjá. ṣé ẹ bá Ẹ jà ní bàjá nǹkan ni. tó wà ń bẹ. Èmi wá sọ fún pé ẹ bàjá ni ọ̀yá. ẹ̀yin lẹ́yìn sọ pé ẹ mọ̀ pé wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní kí ẹ máa parọ́ Èmi ń sọ fún yín ṣé ẹ kò bá sọ̀rọ̀ jà ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ nǹkan sẹ́rí tó wà ń bẹ. in tí ò yé yín lórí ètò láyé in tí ò yé yín lórí ọ̀rọ̀ ẹ gbọ́ mi in tí ò yé yín lórí ọ̀rọ̀ kí mo fẹ́ láyé yín lálẹ́ faqtuluhu ẹ bàjá ni ọ̀yá. nǹkan tó wà nù àyà Ọ̀yá tó gbé. wà nù àdìtì ẹ̀yin èèyàn wa òun ni In pé tó wà ẹnikẹ́ni níbẹ̀ tó bá lèmi kà pààrọ̀ fún ẹ̀sìn yín. ẹ̀ wípé kan pa nǹkan tẹ́ ẹ sọ yẹn kò rí bẹ́ẹ̀ sà irọ́ lẹ pa Tọ́ ẹ jẹ́ wọn irọ́ lẹ pa ṣàlàyé fún ẹ̀yin gbọ́ ọmọ tí wọ́n ẹ̀yin gbọ́ ọmọ túmọ̀. irọ́ ni nǹkan tẹ́ ẹ pa sà. Ṣé kí n wá ṣàlàyé ọ̀rọ̀ fún yín? Ṣé ẹ gbọ́? ẹ jọ MS Baba ṣé anyway mi mọ̀ bóyá a lè gbé wọ́ọ̀dù yẹn sí translation bóyá Google translation because faqtulu kì í ṣe pé kọ́ bá wọn jà ó ní kọ́ pa wọ́n ni. Àlẹ́yìn ọmọ nípa kíní ẹ dákẹ́ ẹ jẹ́ ká yanjú àwa ẹ má àtàwọn sọ fún mi kí n dákẹ́ ẹjọ́ MS mọ̀ ń pa rẹ̀. MS Baba ẹjọ́ mi tí Ṣé kí insult n wá bọ̀bọ̀ yìí sọ̀rọ̀? wọ́n so ẹ má ẹjọ́ Mi ì sọ̀tì yín náà o, ṣé ẹ má sọ̀tì sọ fún mi ni? kí n dákẹ́ ẹ má sọ fún mi kí n Má parẹ́ ni dákẹ́ mi ì ẹ sọ̀tì má yín sọ náà fún o. mi kí n dákẹ́ tẹ bá sọ fún mi kí n dákẹ́ again mo máa blaspheme ànábì Já gbádùn wallahi talahi já bẹ́ẹ̀ bá bú ànẹ́bí sẹ́mi lẹ́bù ni. ẹ má insult me mo ti wọ́n ní first warning last Ta ló warning ń sọ̀tì? first Ṣé mo ń warning sọ̀tì last yín warning. nìsín? Mo sọ̀rọ̀ pé mo ń sọ̀tì ń bẹ̀ náà. Ṣé mo Albayan ń sọ̀tì wọn ni? tó bá Àwa jẹ́ méjìlá ń ẹ sọ̀rọ̀ dákẹ́ inú wọ́n ẹ ti fún dákẹ́ láyè kẹ́ sọ̀rọ̀ náà. ṣé ètò láyé wà Wọ́n ti bẹ́ẹ̀ ẹ̀mí ò sínú ọ̀rọ̀ Albayan náà. Ṣé wọ́n ti fún láyè kẹ́ sọ̀rọ̀ náà? Ṣé bá méjìlá ń sọ̀rọ̀ náà? Albayan Mo ń gbọ́ yín Albayan jàre. ṣe ń gbọ́ mi a lè Mo ń gbé gbọ́ yín. a lè gbé ọmọ lárúbáwá wá sí ibi ìsìn wọn á dẹ̀ wá ka nǹkan tẹ́ ẹ sọ yìí wọ́n á wá kà á fún wa Ọyá ọmọ. nǹkan tó Ọyá wà gbé wá. bíi ẹ pa òun ló wà níbẹ̀ wọ́n dẹ̀ ti tú síbẹ̀ sọ Okay. ní àdìtì dẹ̀ ni in fact àdìtì yẹn wà lọ́wọ́ mi níwájú mi báyìí tó bá tẹ́ ẹ bá sọ pé nǹkan tí wọ́n translate sí bíi ipò wrong àdìtì gangan ó wà ní ọwọ́ mi báyìí nǹkan tó dẹ̀ wà ní òfin ṣẹ̀ríà ni wípé ẹni tó bá pààrọ̀ ẹ̀sìn ẹ̀ kan pa tá a bá dẹ̀ tẹ̀ sí Google a máa rí wípé wọ́n ń pa wọ́n láwọn ibi tí wọ́n ti ń lo òfin ṣẹ̀ríà. Ṣé kémi wá sọ̀rọ̀? Ṣé gbọ́ sí mi lẹ́nu báyìí? ms mo Ṣé ṣe tán láti gbọ́rọ̀ mi? ti gbé ti translate kan wá o ẹ ti gbé ti Google jáde Ọyá kódà gbé wá. ms ẹ jí kó yé àfa yẹn pé ìdí tá a fi béèrè ni pé ẹni tó bá fi islam lẹ̀ tí Allah àti muhammadu nìkan pa sí ẹgbẹ́ òkùnkùn ní ẹ̀sìn islam ni is he a cultist. ẹnu àkànbí Ẹ̀sìn Islam kì í ṣe àwọn sì sọ pé kán bá a jà so afẹ́rẹ́ kán bá òun ni wọ́n gbé sí ìta yìí. kán bàjà àbí kán pa gan is he a cultist ṣẹgbẹ́ òkùnkùn ni. Islam Ayé kì í ni ṣẹgbẹ́ òkùnkùn àbẹ́yẹ yóò sì ní àbádọ́ra. ìpààyàn. Ẹ ṣeun jàre ẹ ṣeun. Islam kì í ṣẹgbẹ́ òkùnkùn yóò sì ní ẹ̀mọ́ ìpààyàn. ẹgbẹ́ òkùnkùn ni làwọn ẹ̀dọ́ aláàmáfi ní kọ́ máa pààyàn kiri. Kì í sọ náà lọ sọ̀rọ̀ yìí. ẹ ṣe sùúrù Albayan ètò láyé ètò láyé busy nǹkan tó wà níbẹ̀ òun ni wọ́n gbé síta yìí àáfàá bá wa ka àdìtì yìí wọ́n sọ wípé kí wọ́n bàjà ló wà níbẹ̀ faqtuluhu wọ́n ní kán bàjà ni. Ṣé ń gbọ́ mi? Jẹ́ ń ṣàlàyé. Ṣé kí n ṣàlàyé ọ̀rọ̀ báyìí nísìnyí? Ṣé gbọ́ mi? Àbá wa Albayan ni. Ṣé gbà mí? Ṣé ń gbọ́ mi báyìí? Hello, ṣé ń gbọ́? à ń gbọ́ yín à ń gbọ́ yín ètò láyé. Ṣé ń gbọ́ àfà? À ń gbọ́ yín jàre. Àkọ́kọ́ ni pé ìyá wa tí ẹ sọ̀rọ̀ sí yẹn, ẹ jọ̀ọ́ ẹ Yìí bá sọ̀rọ̀ sí wọn náà. apologize fún níbi àkè Ọ̀dà ẹ má bínú o, mo bẹ̀ yín torí Ọlọ́run. Yín bú wọn. Yín tí mo kàn sọ ni pé àwa méjì tá à ń sọ̀rọ̀ wọn àti ní kí wọ́n sọ̀rọ̀. So mi sọ̀rọ̀ bọ̀ bóyá nítorí pé bóun mi ṣe lọ sókè. So ẹ má bínú. Mo bẹ̀ yín pẹ̀lú gbogbo nǹkan tó lè fi bẹ̀ yín. Ẹ má bínú.
All right. ṣé kí n wá ṣàlàyé ọ̀rọ̀ báyìí níbí ẹ̀kọ́ ni à ń kọ́ àkọ́kọ́ ni pé kílẹ̀ àkọ́kọ́ ni pé nígbà tí ẹ wọlé ẹ ní ṣé ń gbọ́ mi ṣé ti ń gbọ́ mi mò ń gbọ́ yín dáadáa ṣé ti ń gbọ́ mi. mò ń à ń gbọ́ gbọ́ yín yín sẹ́ ètò láyé ẹ̀kan sọ̀rọ̀ lórí ní àdìtì ẹ̀ àkọ́kọ́ máa ni pé ká nígbà waste tí ẹ time. wọlé ẹ ní ilé ike. bẹ́ẹ̀ ni Okay. So hadith tó wà ń bì أخبرنا عمران بن موسى قال حدثنا عبد Abdulwaris الوارث وني náà أخبرنا عمران لو فماني موسى قال حدثنا عبد الوارث ni ó bá a sọ̀rọ̀ lórí ẹ̀ قال حدثنا أيوب òun náà gba hadith náà wá látọ̀dọ̀ Ayub anil Ikrama látọ̀dọ̀ Ikrama قال ó ní an Ibn Abbas gangan ni rawi tó sọ̀rọ̀ hadith látọ̀dọ̀ Annabi Muhammad ọlọ́run ṣe sallallahu alaihi wasallam sallallahu alaihi ó ní wasallam man baddala náà dinahu tó bá ti change ẹ̀sìn rẹ̀ faqtuluhu ẹ̀pa man baddala dinahu ẹni tó bá ti change ẹ̀sìn ẹ̀ faqtuluhu ẹ̀pa rẹ̀ ẹ̀pa yẹn torí TikTok so so ọ̀rọ̀ rẹ̀ ní sọ lórí Albayan ẹ wá ṣé gbọ́ mi báyìí Albayan ṣé ẹ̀yin lẹ right ni àbáwọn ló right? iṣẹ́ wa gbọ́ mi báyìí à ń gbọ́ yín. inú mi dùn mọ́ rẹ̀ tó lè gbọ́ mi yé àkọ́kọ́ náà nínú èdè lárúbáwá bọ́rọ̀ kọ̀ọ̀kan bá ti ń wá bẹ́ẹ̀ ní tí ọmọ tú ṣe ń gbọ́ mi báyìí bọ́rọ̀ kọ̀ọ̀kan bá ti ń wá ní tí ọmọ tú bẹ́ẹ̀ sì ni ló sì nísìn kọ́tàlá tí gbogbo yín mọ̀ nísìn òun náà ní kápá kọ́tàlá yín túmọ̀ ẹ̀ bá nǹkan jà bẹ́ẹ̀ ní sì ń túmọ̀ ẹ̀ yẹn nǹkan lódì. ok nǹkan tó wà nù bíi sá nǹkan tó wà nù bíi ewu leléyìí. ọ̀dà èmi wá ní fàtúlù ẹ̀ bá àjà ni torí ànábì gan ọ̀pá yẹn torí pé ó fi ìsìlámù lẹ̀ àwọn èèyàn sáfì ìsìlámù lẹ̀ lójú ànábì sànábì bá àjà ni. a lè kóòtù àdìtì bíi márùn fún yín bíi tó sọ pé ẹ̀pá ọyẹ mọ́ mo jáde ètò láyé àáfàá ń gbìyànjú láti sọ pé ẹ̀yin lẹ ń parọ́ ń bí lójú. hadith tó wà Albayan tábàní kọ́ọ̀tàlà ìyẹn jẹ́ musharaka bayna isnayn òun kọ́ọ̀tàlà ó ti ní mẹ́fà àlà kọ́ọ̀tàlà ni nígbà tí amúrù yẹn máa wá ó yẹ bẹ́ẹ̀ yẹn ó wá ó yọmọ́dì yẹn dànù ó ní uktuluhu fáàfù sàbàbíyà ni pé nígbà tó ti change ẹ̀sìn yẹn o fàktulù ẹ̀pa so ó yẹ bẹ́ẹ̀ yẹn kò sí tí kódà yàtọ̀ sílẹ̀ gan àyà Kùránì tó sọ bẹ́ẹ̀ gan wà so ká má dára wa láàmú lórí eléyìí kò kí ni ayàwó lọ sọ̀rọ̀ pé tó bá ti fi ìsìlámù lẹ̀. Albayan torí mo máa fẹ́ fi yín lẹ̀ pẹ̀lú ẹlòmíì kí a kàn fẹ́ kẹ̀kọ́ mọ reason tí a ti ẹ̀ fẹ́ Islam nílẹ̀ Yorùbá a jẹ́ ní gbogbo ọmọ Yorùbá pátápátá ló ní láti wake up ló ní láti jí kán lè mọ nǹkan tó ń bọ̀ kán dẹ̀ lè mọ aim àti objective Islam. Nínú Islam mùsùlùmí ò lè pa mùsùlùmí àyàfi tó bá ṣe nǹkan mẹ́ta kan bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́. ok àkọ́kọ́. bẹ́ẹ̀ mò ń bi yín ni bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́. èmi ò tí ì mọ iná ni mo fẹ́ kí ẹ̀ka fún mi. tí mọ̀ ṣé ká gbé àdìtì yẹn wá ní. ọyọ ẹ̀ka ṣé gbogbo nǹkan lèèyàn máa mọ̀ tán ni. bẹ́ẹ̀ ni ẹ lè má mọ gbogbo nǹkan bọ̀ tó wáyé pé ẹ ò mọ̀ yẹn bóyá ká gbé àdìtì yẹn wá ká kú jọ pé ká mọ̀ pé ẹlẹ́nìyẹn bì ok ẹ kí n gbé àdìtì yẹn wá àbí àwọn mẹtẹlẹkẹ ṣe wà nítòsí. ọ̀tẹ̀lẹ̀ tí wà nítòsí bí báyìí. ẹ kí n gbé wá nǹkan yẹn náà ni wọ́n tún bá yín translate ní Google yìí that same. ẹnà àwọn ẹ̀ka lágbára yìí ó yà ìta mẹ́ta fún akáwọn kọ́. àfọ àwọn stars ẹ̀ka lágbára yìí àdìsí nìyà. ó yẹ báyìí ẹ̀ka àtàwọn akẹ́kọ̀ọ́ àmọ́ ń gbọ́ yín. àṣẹ lè ká lárúbá ni. ṣé bóun ni wọ́n ti kọ ní English yìí náà ó yẹ ẹ̀ka fún wa èyí náà ẹ̀ka fún wa ó yà ń gbọ́. ilé ẹ̀ka fún wa ilé ẹ̀ka ṣe fún náà ní ó yẹ ẹ̀ka fún wa ká gbọ́. èmi náà ti kọ́ kàkẹ́ tó post nísìnyí ó yà. ó dá nísìn hadith tó wà ń bíbá yìí a gbé wá fún yín ni ká bẹ́ẹ̀ ṣe gbọ́ yé ká gbọ́. àmọ́ tí sọ fún yìí kì í ṣe nǹkan lèèyàn máa ń mọ̀ ó yẹ ká fún wa káwa gbọ́. ẹ mọ̀ àbí. tí wọ́n bá fẹ́. àbí Ali látọ̀dọ̀ Ali ìkànnì àwọn èèyàn rẹ̀ wọ́n change ẹ̀sìn rẹ̀ báyìí ló wá dáná sun nígbà tó dáná sun fàbálàgà zálìkà Ibn Abbas ìròyìn bá dọ́dọ̀ Ibn Abbas kọ́lá Ibn Abbas wà ní làwùkún tó wà ní ó ní tó bá jẹ́ mi ní ọ̀dàm àríkùn mi ní dáná sun wọn ìná Rasulullah sallallahu alaihi wasallam látara kíkọ̀ tí kọ́ ni ó ní ta ni ẹni tẹ́ fẹ́ kọ́ bí bàṣẹ́ náà máa ń nílẹ̀ fẹ́ kọ́ ni àbí àbúlé fọ́lì
gbogbo àwọn tó wà bíbá Time ẹ̀ ṣe padà wá sí. gbogbo àwọn tó wà bíbá Time ẹ̀ ṣe padà wá sí screen o. so tálẹ̀ èyí tí mo bí léèrè ẹ gbọ́ mi ìbéèrè tí mo bí léèrè ẹ̀dá mi. èmi náà ti bí léèrè béèrè ẹ̀dá mi náà ìbéèrè mi béèrè bẹ́ẹ̀ ẹ̀dá ìbéèrè mi náà ẹ ti ka àdìsí fún wa àti rí èèyàn mélòó là nẹ́bí pa ní nítorí kó fi ìsìlámù lẹ̀ èèyàn mélòó là nẹ́bí pa ní ẹ kàn dápẹ́ nìkan tá nẹ́bí fi dàpá ní kó fi ìsìlámù lẹ̀ àkọ́kọ́ níbo ló ti. wọ́n ti gbé àdìsí jáde àdìsí jáde. àdọ̀ afa rẹ̀ ní kéré sí pé kíní ẹ̀yìn ẹ̀mí ń bí léèrè kò sí àdìsí tó sọ pé ànábì báyìí ẹ̀yìn gẹ̀lẹ̀ pèsèpèsè ìbéèrè ni mo béèrè lọ́wọ́ yín nìsín dá mi lóhùn èèyàn mélòó là nẹ́bí pa látọwọ́ ara rẹ̀ alẹ́ mi béèrè ṣe tẹ́mi lóhùn béèrè mi àkọ́kọ́ béèrè tí mo béèrè lọ́wọ́ yín iná ilẹ̀ dáhùn yìí èèyàn mélòó là nẹ́bí pa. Ṣé ká tún fún yín ní àdìsí níbi tí Muhammadu ti pààyàn ni Muhammadu pààyàn bọ́ ibẹ̀ yẹn kọ́ la ṣe ń lọ nǹkan àdìsí ẹ ṣe sùúrù kọ́kọ́ jọ agree nǹkan tí àdìsí yín sọ náà ni wípé ẹni tó bá fi ìsìlámù lẹ̀ kan pa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́ o. ṣé bẹ́ẹ̀ ti kàn sí ṣé bí tó rẹ̀ lẹ́yìn sọ pé àdìsí yẹn ò sọ yìí. iná lèmi náà ń béèrè lọ́wọ́ wọn àdìsí tí ọba wà sọ yìí kọ́ lẹ́sẹ̀ lẹ́ni àdìsí tí ta ló sọ fún ipa ta ní àdìsí wà sọ yìí náà. kí ni fi ń dẹ́yìn lójú pọ̀ wà sọ yìí. tẹ bá wo grade ẹ̀ ń bẹ̀ ṣe bí sọ yìí lẹ̀ rí ń bẹ̀ yẹn ṣe bí sọ yìí lẹ̀ rí ń bẹ̀ grade sọ yìí. ṣé tó wà nínú sọ yìí Buhari ṣé tó wà nínú sọ yìí Buhari lẹ fi ń pè pọ̀ wà sọ yìí. àbá èèyàn tó bá mọ̀ nípa nǹkan tí ó bá kóòtù nǹkan ó gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ dáadáa. ẹ bá mi gbé Quran aramadiri ṣe wà ń bẹ̀ Quran 489 síbẹ̀ ok ọmọ yẹn ti gbé kúrò 489 ẹ bá mi gbé fún wọn kọ́ńkà so èmi náà fẹ́ gbé àdìsí lọ tèmi yẹn jáde so ẹ̀yin èèyàn wa reason tí ayé sọ pé Islam kò yẹ ní ibi tí tó bá ti ń lo òfin Sharia ó máa ba ìlú jẹ́ ni torí pé kò ní sí freedom of speech. ni a máa sọ fún yín tẹ́ bá ń bọ̀ wá sókè evidence ẹ máa sọ owó fún rẹ o fún evidence kan láti gbà tó dé tó ń mú wá fún ẹ. ìwọ kò fún evidence náà ó yẹ ẹka Quran verse yìí ètò láyé máa wọlé ká Quran verse yìí. ọyá kí wọ́n kà á fún wa. no come on àfà ẹ má ṣe báyìí ẹ̀yin lẹ ń sọ pé nǹkan tá à ń sọ kò rí bẹ́ẹ̀ ẹ dúró ẹ̀yin lẹ nísìnyí wọ́n kà kínní níbi kan pa ẹ̀ ń jiyàn bí kan bàjá ni wọ́n kà kejì pé wọ́n ní kan pa pé àwọn dáná sun àwọn èèyàn wá ní irọ́ o kò yẹ kó dáná sun wọn nǹkan tí Muhammadu sọ ní pé kí wọ́n pa ẹ wá ń sọ pé àdìtì yẹn kò sọ yìí ta ní tẹ máa sọ pé àdìtì ò sọ yìí ẹ wà Nàìjíríà sọ pé àdìtì ò sọ yìí it's an authentic hadith. ṣẹgẹ adé fún yín ní Quran verse mi ẹka Quran verse yìí kẹtù Quran chapter 4 Suratu Nisa bẹ́ẹ̀ Suratu Nisa verse 69. ayé ẹlẹ́kẹrin àbí. verse 89 Quran chapter 4 verse 89. ọlọ́ni badass list àwọn wal basmala. Allah lè máa lù sá. kí ni Yorùbá Allah Ọlọ́run náà ni. Allah kì í ṣe Ọlọ́run mo sọ fún. ẹ gbọ́dọ̀ sí ní táwọn fẹ́ ni fakhudhuhum ẹgbọ́n wọn mú bàbá ṣe waqtuluhum ẹ wá pamọ́ ẹ pa wọ́n haythu wajadtumuhum níbi tẹ́ ẹ bá ti rí wọn wala tattakhidhu minhum waliyan ẹ gbọ́dọ̀ wá wọn lọ́rẹ̀ẹ́ torí pé kí ni ọ̀rẹ́ tí wọ́n lè mọ́ báyẹn ṣe kì í dénú wala nasura bẹ́ẹ̀ sì ní ẹ̀sìn gbọ́dọ̀ wá ràn lọ́wọ́ sọ́dọ̀ wọn ẹ yá mọ́ gbọ́n. eléyìí tẹ kàyìn sí àáfà àwọn wo ni wọ́n ní kán tún pa ń bì. àwọn tí ń hùwà bàjẹ́ ni ṣé kèfèrí ó túmọ̀ sí pé àwọn tí ò ṣẹ̀sìn Islam. ibo náà ti ń hùwà bàjẹ́ wọ́n ní wọ́n fẹ́ kán ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́ àbí bẹ́ẹ̀ kọ́. ṣé ìrun lọ́lọ́ ní kán mọ kí bẹ́ẹ̀ ni ẹ mọ̀ túmọ̀ tí wọ́n pè ní kéèyàn sin lọ́hùn àti kéèyàn nígbàgbọ́. àáfà. ẹ tí wọ́n ṣẹ̀ jáde ń bẹ̀ yẹn nínú fásitì yẹn. ọ̀ya. àdìsí mo ṣe ń wá ni wọ́n ní ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣe ń bì inú fásitì yìí tán fi ní kẹ́ pa wọ́n
ẹ má sọ ṣé mo ti sọ ẹ má sọ nǹkan tí ò sí inú Quran yìí ẹ jọ̀ọ́. mo ti sọ àwọn àwa tí ń bẹ lọ́wọ́ àwọn tí ó wà nígbà wọn. Nǹkan tó wà níbí ni pé wọ́n fẹ́ kí wọ́n ṣe àìgbàgbọ́ bí àwọn náà ṣe àìgbàgbọ́, that is àwọn tí wọn ò kí ń ṣe Muslim yẹn o. Wọ́n fẹ́ kẹ́yin tẹ́ ẹ jẹ́ Muslim yẹn náà kẹ́ ẹ má jẹ́ Muslim bíi tiwọn, kẹ́ ẹ lè jọ di ẹgbẹ́ kan náà. Ó wá ń sọ pé ẹ̀yin Mùsùlùmí o, ẹ má mú wọn ní ọ̀rẹ́ ayò àyàfi tí wọ́n bá wá sí ojú ọ̀nà Allah. Nǹkan tó wà níbẹ̀ nìyẹn. Tí wọ́n bá wá kẹ́yìn ẹ ṣe sùúrù sà, lẹ́yìn tán ti wá sójú ọ̀nà Allah, tán bá wá kẹ́yìn tán náà wọn ò ṣe kíni, tán náà wọn ò ṣe mọ́, ẹgbà wọn mú. Ibo ni tán bá kọ́ yẹn gbà. Ẹ ká ṣe bẹ́ẹ̀ ti kà fún ara yẹn kà lárúbáwá ṣe bó wà. Ṣé bó ni English rẹ̀ náà kọ́ sọ́tàlẹ̀, ibo ni tán bá kọ́ yẹn wà bẹ́ẹ̀. If they turn away, kí ni Yorùbá ẹ̀? Kí ló bọ̀ ẹ má bínú Albayan. Ó ní fàyín tà wá láwó tí wọ́n bá kọ̀. Tí wọ́n bá kọ̀ tí wọ́n tọ́ná ṣe Islam mọ̀, kí ni ìyàtọ̀ tán bá kẹ́yìn? Albayan ẹ má bínú, kí ló dé tó nira lá fún ẹ̀yin? Tí wọ́n bá kọ̀ tí wọ́n sọ pé àwọn ò ní fi gbogbo àwọn ìwà àbàjẹ́ owó wọn lẹ̀. Wọ́n sọ pé tí wọ́n bá láwọn ò ṣe Islam mọ́. Kí ló wà lọ́wọ́ wọn? Nǹkan tó wà níbí ni pé tán bá kọ́ ẹ̀yìn tán náà wọn ò ṣe Islam because wọ́n ti ní kọ́ wá. Kìí ṣe tí wọ́n bá kọ́ yẹn. Ẹ kúrò ń bẹ́ẹ̀ àfà. Ó ní wàdú látẹ́fùrú náà ni ẹgbọ́n mi. Ó ní wọ́n fẹ́ kẹ́ ẹ dára wọn kẹ́ ẹ mọ̀ ṣàìmúre. Ẹ dákun sẹ́wọ̀n Mùsùlùmí náà ń bá wí. A ti fún yín ní àdìtì bíi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó sọ pé kán pa wọ́n. Pè fún yín ní ìsìn. Bàbá mi ẹ jẹ́ ká make it clear nítorí wọ́n ṣe Islam náà fi deserve. Kìí ṣe nítorí pé wọ́n ṣe Islam ẹ jẹ́ nǹkan náà kí n fi báyìí wo second phone mi dà. So last hadith tí wọ́n máa fún yín ní, and this is an authentic hadith. Sẹ́ẹ̀tìrì wàdúrà tẹ́fùrú náà. Ẹ̀ka nǹkan tó wà lójú screen yẹn Albayan. Ó ń bọ̀. Ó ní hadathana Ali bun Muhammad. Albayan. Ètò láyé ẹ̀kọ́ kan àfin ní ẹ̀yìn ìṣọ́ ní Albayan gbọ́ yín. Ètò láyé ṣe sùúrù, ètò láyé wọ́n ka hadith kan. Network ètò láyé ò wà òkè. Ó ní kọ́ọ̀là, ó sọ pé kọ́ọ̀là Rasulullah sallallahu alayhi wa sallam. Wọ́n ní Ànábì wa Muhammad sọ pé la yahillu dama mur'in muslimin. Ẹ̀jẹ̀ ọmọ Mùsùlùmí kan kò tọ́ fún yín. Ṣé ń gbọ́ mi? Yashhadu an la ilaha illallah. Tí wọ́n wá ń sọ yí pé kò sí Ọlọ́run ọba míì yàtọ̀ sí Ọlọ́run, pé ẹ̀jẹ̀ wọn kìí ṣe ẹ̀tọ́ fún yín. Ẹ dábẹ̀ yẹn padà, kò sí nǹkan tó ń jẹ́ pé kò sí Ọlọ́run ọba míì. Kò sí Ọlọ́run ọba míì bẹ́ẹ̀ ni, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. La ilaha illallah, kò sí Ọlọ́run ọba míì lẹ́yìn Ọlọ́run. Ẹ ṣe máa sọ ìrọ̀ ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn. Akílẹ́tì ní sọ pé Ọlọ́run. Èmi bẹ́ẹ̀ ni àfáà ìwà ń ṣe báyìí, ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn. Ìbéèrè kan mo bí léèrè lẹ́ẹ̀kan. Ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn. Wọ́n ṣe máa sọ pé kò sí, ẹ̀yin náà gbé sétí náà. Ń gbé kò sí èèyàn kan sọ pé kò sí Ọlọ́run àyàfi Ọlọ́run. Ṣé Ọlọ́run pé méjì ni? You are using the same word. Nǹkan tí wọ́n fi sí báyìí ni pé ẹ ṣe sùúrù àfà, ẹ ṣe sùúrù. Ìparọ́ náà. Kò sí Allah mi, ẹ bá gbọ́ àfà, kò sí Allah mi yàtọ̀ sí Allah tàbí kò sí Ọlọ́run mi lẹ́yìn Ọlọ́run. Irọ́ àfà, ìgbẹ̀yẹ kọ́ là ń lọ. Kò sí Allah mi yàtọ̀ sí Allah ẹ tó gbé. Mo ti kọ́kọ́ bí léèrè béèrè kan lẹ́ẹ̀kan, ẹ rí mi dá lóhùn, kò sẹ́ni tó dá mi lóhùn. Àti ìlọ sí tọ́pìkì bẹ̀yẹ ni, a máa gbọ́ tọ́pìkì Allah yẹn náà. Tẹ̀rí Àyàmádẹ́rẹ́kẹ́ lẹ́yìn tó bá ka ilé, mo fẹ́ wù nǹkan tó fẹ́ kà. Lẹ́yìn tó bá ka ilé, last verse mo fẹ́ fún yín ní topic tẹ́ fẹ́ lọ yẹn, a máa lọ síbẹ̀. Ẹ máa mọ̀ yàtọ̀ láàrin Allah àti Ọlọ́run, máa jẹ̀yẹ́ kẹ́lò ní àjò yín. Then ẹ̀ka kínní ẹjọ́ nǹkan tó wà ń bí la ilaha illallah, kò sí ṣìgìdì pa ẹ̀mí ṣìgìdì Allah. Wà á ní Rasulillah, àyàtí pé èmi ànábì òjíṣẹ́ Ọlọ́run ọba ni mí. Ẹni tó bá ti gbà bẹ́ẹ̀ tó sì jẹ́rìí bẹ́ẹ̀, ó ní ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n ṣe ní kìí ṣe ẹ̀tọ́ fún yín, ẹ gbọ́dọ̀ tàjẹ̀ rẹ̀ sílẹ̀. Illa ahadun thalathati, àyàfi àwọn mẹ́ta kan nafari nafsun bin nafsi, ẹni tí ó bá pààyàn wọ́n pa, lẹ́yìn tó bá jẹ́ mùsùlùmí ẹni bá pààyàn kan pa náà padà. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wàṣíìbù sáàni, àgbàlagbà tí bá ń ṣe sìnà onípanṣágà, wàtàríkù lídìí ní alimafáríkù lè jama'ati. Ó ní ẹni tí ó bá kú lé ẹni tó bá fi ẹ̀sìn rẹ̀ lẹ̀, alimafáríkù lè jama'ati, lẹ́ni tó yapa ẹnu àwọn yòókù rẹ̀ láàrin àwọn jàmáà, ó yapa àárín wọn, ó fẹ̀sìn rẹ̀ lẹ̀, wọ́n ní ẹ̀pa. Ọgbà ti rí nǹkan tó wà níbí náà ni pé mùsùlùmí kan ò gbọdọ̀ pa mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ àyàfi mùsùlùmí tó bá ṣe nǹkan mẹ́ta yẹn. Alákọ̀ọ́kọ́, mùsùlùmí tó bá pààyàn kan pa.
no ẹlẹ́ẹ̀kejì mùsùlùmí tó bá ṣàgbèrè kan pa ẹlẹ́ẹ̀kẹta mùsùlùmí tó bá fi ẹ̀sìn ẹlẹ́ẹ̀kan pa kí n wá bí for the last time Al-Bayan nínú òfin ṣẹ̀ríà ẹni tó bá fi ẹ̀sìn Islam lẹ̀ kí ni ìdájọ́ ẹ̀? Ìdájọ́ rẹ̀ ní pé ká filẹ̀ kọ́ mọ́ lọ mo tó tún wí. So gbogbo wa náà rí ń báyìí sí pé irọ́ ni ẹ wá pa ń bì a dẹ̀ ti sọ fún yín pé wọn ò kí ń parọ́ ń bì. Kò sọ̀rọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ because ẹ jẹ́ kí n gbé English kí ni ẹ jáde kí n wá kà káwọn èèyàn lè rí nǹkan tó wà ń bẹ̀. Then ní gbogbo béèrè tèmi bí yẹn dá mi lóhùn báyìí. A máa dá yín lóhùn bọ́ a máa dá yín lóhùn bọ́ ẹ má yẹ kó yá yín lẹ́nu tí àwọn èèyàn bá gbé ojú yín jáde tó bá screen record tó gbójú yín sí torí pé irọ́ lẹ wá pa wọn ò jẹ́ kí n parọ́ lọ́dọ̀ wá ń bì ẹ jẹ́ kí n gbé English ẹ̀ síbẹ̀ káàkà. Hadith Ari ó sọ pé ẹjọ́ ẹni sùúrù ó ní pé ẹ̀jẹ̀ mùsùlùmí ò tọ́ unless àwọn tó bá ṣe kíni fẹ̀sìnlẹ̀ àwọn tó bá ṣe kíni tó bá ṣàgbèrè àti àwọn tó bá pààyàn ó dẹ̀ sì deny ẹ̀. Amadeke bá mi tú ẹ máa gbọ́ Al-Bayan ó ní it was narrated from Abdullah who is Ibn al-Mas'ud that the messenger of Allah said. Abdullah ó gbà wá láti ẹ̀dọ̀ ẹnu Muhammadu jíṣẹ́ Allah wípé. It is not lawful to share the blood of a Muslim who bears witness that none has the right to be worshipped but Allah. Wọ́n ní kò ní ẹ̀tọ́ fún mùsùlùmí kankan o láti pa mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ tó ti nígbàgbọ́ pé kò sẹ́ni tá gbọ́dọ̀ máa jọ́sìn fún yàtọ̀ sí Allah. And that Muhammad is Allah's messenger. Tó dẹ̀ sọ wípé Muhammadu ni òjíṣẹ́ Allah. Except in one of 3 cases. Àyàfi tó bá ṣẹ̀ sí òfin wọ̀nyí la fi lè pa mùsùlùmí o. A soul for a soul. Ẹni tó bá mùsùlùmí tó bá pa mùsùlùmí ẹgbẹ́. Kan pa. A married person who commits adultery. Ẹni tó wà nínú ìgbéyàwó tó wá ṣe ṣìnà wọ́n ní ká pa. And one who leaves his religion and splits from the Jama'ah. Ẹnikẹ́ni tó bá fi lè fi Islam lẹ̀ àtàwọn àwọn akẹgbẹ́ ìtọ́jọ́ ń ṣe Islam yẹ wọ́n ní ká pa. So ẹ̀yin èèyàn wa nǹkan tó wà ní ẹ̀sìn Islam ni pé wọ́n gbé Islam wá láti wá fi pa wá nílẹ̀ Yorùbá wọ́n mọ̀ pé ìran Yorùbá ò nẹ́sìn kì í ṣe Muslim kì í ṣe Christian wọ́n gbé ẹ̀sìn yẹn wá àwọn Lárúbáwá ni Muslim so gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ tètè lọ fi Islam lẹ̀ torí àwọn Mùsùlùmí wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n ń gbìyànjú pé bóyá káwọn gbé ṣẹ̀ríà wọlé kán lè bá pa gbogbo wa kán lè bá gbalẹ̀ lọ fi eré tó ń kọ́ mọ́ṣáláṣí káàkiri wọ́n fẹ́ gbalẹ̀ wọ́n fẹ́ sọ wá di Lárúbáwá lọ́rọ̀ yàn wọ́n fẹ́ Arabize wa so nǹkan tó wà ní Islam ni pé Mùsùlùmí tó bá sọ pé ò ṣe mọ́ wọn á pa á tí ìwọ bá rò pé bóyá wọ́n mórí bọ́ àwọn ọmọ ẹ tó bá padà kàwé tán rí pé irọ́ lásán ní Islam wọ́n á fi Islam lẹ̀ tó bá dẹ̀ fi Islam lẹ̀ wọ́n máa pa wọ́n ni so ẹ̀ ti lọ fi Islam lẹ̀ báyìí Ọlọ́run Olódùmarè tó dá wa kò kí ń ṣe Allah torí pé Ọlọ́run ò lè ever sọ wípé kí wọ́n lọ máa pa nǹkan tó òun fún ní ẹ̀mí tó bá yẹ pé Allah ló fún wa lẹ́mìí ló dá wa lóòótọ́ kò tún ní máa sọ pé káwọn kan tún lọ máa gba ẹ̀mí lẹ́nu àwọn èèyàn so ìyẹn ti lọ lẹ́gbẹ̀ẹ́ kan báyẹn so mi mọ nǹkan tó wá fẹ́ confam Amadéleke bóyá lè attend I mean Allah's wife bóyá lè attend sí wọn if there is anything tẹ́ bá fẹ́ bá wọn sọ wọn report ẹ̀yin èèyàn wọn report so Allah's wife. ẹ ń gbọ́ mi. Yeah, àti ń gbọ́ báyà. Ẹ má bínú network mi bóyá máa drop máa padà wá but me like máa bá ẹni tó máa ń parọ́ sọ̀rọ̀ because pẹ̀lú gbogbo evidence now ẹ mọ̀ nǹkan tó ń ṣe nísìn one is making haram what Allah has made halal wọ́n fẹ́ override Allah wọ́n dẹ̀ fẹ́ override Ànábì ẹ jọ̀ọ́ mi ẹ ṣe rí pé mo mute ẹ má interrupt me so that mi ní bú yín àní búra wa ẹ jọ̀ọ́ thank you sir so ẹ rí pé ẹ jọ̀ọ́ ẹ mute o ẹ jọ̀ọ́. Ẹ ṣé sir now so wọ́n ti parọ́ and àwọn èèyàn máa ń sọ nígbà mi pé without lies Islam will die kìnnìkan mi mọ̀ bóyá habit ni mi mọ̀ bóyá bó ṣe train wọn nìyẹn but when evidence is being presented right in front of your face ẹ tún parọ́ ms baba èmi ò lè bá wọn èmi ò lè engage wọn bóyá màá dúró tẹlomi bóyá àǹtí mi Mulikat máa engage wọn. Okay Al-Bayan ẹ ń gbìyànjú àdúrà sọ fún ilé ẹ̀kọ́ pé Allah kò kí ń ṣe Ọlọ́run àbí ẹ dẹ̀ sọ pé kí ni ìyàtọ̀ Allah àti Ọlọ́run Amadéleke ẹ continue so máa bá yín mú àwọn evidences yìí bá fẹ́ kà wọ́n bá yín kà Amadéleke ṣe wà ń bẹ̀. ẹjọ kí Amadéleke tó continue mọ kí gbogbo lé ms baba ẹjọ address the fact yìí pé bàbá yìí wọ́n mention nípa àwọn nǹkan ọmọ ní kéwú ẹdẹ bèrè lọ́wọ́ wọn ẹni irú mọ o káàtì ẹmọ iye ọmọ tó wà lọ́dà wọn because ìmọ̀ tó ń kọ́ wọn sìn nǹkan tí bàbá yìí exhibit bíbà yìí sìn irọ́ ni so ẹjọ ms baba ẹ bá address the fact yìí pé implication ẹ fáwọn èèyàn wa tán kọ́ ọmọ wọn lọ lé kéwú nǹkan tí bàbá yìí exhibit ń gbé ń sìn nǹkan tí mo ṣe wá sókè nìyẹn ṣe. bàbá ara ń tàn ṣàlàyé nù. ẹ má bínú Al-Bayan ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ Al-Bayan gbogbo béèrè tẹ́mi béèrè ṣe é dá mi lóhùn. a máa dá yín lóhùn máa dá yín lóhùn. ẹ ti dá mi lóhùn náà ìyẹn ṣe bá mi irọ́ a máa dá yín lóhùn. ọmọ dá mi lóhùn ìgbà wo ni wọ́n fẹ́ dá mi lóhùn. a máa dá yín lóhùn nǹkan tó ń gbìyànjú láti sọ ní pé ẹ̀yin èèyàn wa ẹ̀yin tí ẹ kó àwọn ọmọ lọ sí ilé kéwú ẹ lọ kó àwọn ọmọ yín kúrò ní ilé kéwú àkọ́kọ́
táwọn ọmọ yín tẹ kó lọ lé kéwú wọn máa wá tán bá dé láti lé kéwú wọn bá lo ọ̀pọ̀lọpọ̀ ọdún kò sí nǹkan tí wọ́n lè fi ìmọ̀ yẹn ṣe wọn ò lè fi ṣe toothpick kódà wọn ò lè fi ṣe ìgbálẹ̀ so ebi máa padà pa wọn yẹn máa padà máa tọrọ jẹ wọn á padà máa wá ibi tó bá ti fẹ́ sí òkú níbi tí ilẹ̀ Yorùbá ń lọ kò séèyàn kankan tó máa pe àáfàá fòkù kò séèyàn kankan tó máa pe àáfàá fún ìkómọ kò dẹ̀ séèyàn kankan tó máa fún àáfàá kankan lówó in fact àwọn àlìmájìrì tó máa sọ pé ẹ lọ fún lówó àwọn tó máa ní tẹ máa lọ bá àbá tó máa ní lọ ṣètọrẹ àánú ṣe ra àwọn tí àlìmájìrì yẹn àwọn ni wọ́n ń kó wọn wá ibi kan wá máa tọrọ owó nílẹ̀ Yorùbá owó tán bá gbà ṣe lé wọn fi style gba jizya lọ́wọ́ wa ni ẹ̀yin èèyàn wa wọ́n fi style gba jizya lọ́wọ́ wa so ẹ má fún èèyàn kankan lówó nígbà ẹ lọ ṣètọrẹ àánú wa lọ ń fáwọn oníbàárà kan lówó ẹ má fún wọn lówó they should go back to their state to their ibi tán ti wá kọ́ lọ máa ṣètò Islam ó máa breed terrorist ni ó máa bàlújẹ́ ni ẹ lọ kọ́ àwọn ọmọ yín kúrò lé kí wọ́n máa kọ́ wọn ní irọ́ pípa wọn ò ní nímọ̀ wọn kan ayé wọn máa padà bàjẹ́ ni kò ń ṣe pé bóyá parọ́ o kò sí irọ́ kankan bẹ́ẹ̀ o because nígbà tí ọmọ bá lu ọ̀pọ̀lọpọ̀ ọdún lé kí tí ò lè fi mọ̀ yẹn ṣe nǹkan kan ìlú òyìnbó wọn nǹkan ọmọdé ẹ ṣe sùúrù sà wọn nǹkan ọmọdé lé kí òun lóyìnbó iṣẹ́ ni wọ́n ń ṣe o tó bá ṣe tán secondary school wọ́n lọ college ni iṣẹ́ wọn ti ẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ religion wọn kàn máa wò yín ni pé kí ni nǹkan tẹ́ ń sọ because wọ́n develop country wọn ni ẹ jẹ́ ká develop country wa Islam máa ba ilẹ̀ wa jẹ́ ni kò sí oore kan tó fẹ́ ṣe fún wa kò sí mọ̀ kankan nu Quran ẹ̀yin náà ẹ wò ẹ pa wọ́n èèyàn ikán nìyẹn tó bá ṣàgbèrè ẹ rí mọ́lẹ̀ ẹ pa tó bá jalè ẹ gé ọwọ́ ẹ ẹ̀yin náà Ọlọ́run ò lè ever sọ gbogbo nǹkan yìí kò possible Ọlọ́run ò lè sọ so Ọlọ́run Olódùmarè kọ́ ni Allah ó yàtọ̀ síra wọn now ẹ lọ káwọn ọmọ yín ẹ lọ kó wọn kúrò ní ilé kéwú ìyẹn ti lọ báyẹn so Albayan ẹni ẹ fẹ́ mọ̀ pé kí ni ìyàtọ̀ Allah àti Ọlọ́run àbí so ẹ lè tán máìkì yín Adeleke ṣe wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni so ẹ attend wọn mo wà ń bí pẹ̀lú yín. Albayan ṣe wà ń bẹ̀. mo ń gbọ́ yín. yeah so dé orí ibi tí a ti dúró torí pé àwọn èèyàn ti ṣàlàyé púpọ̀ Allah ò kì í ṣọlọ́run àwọn wọn gbé Islam wá bá wa ni ẹ mọ̀ yẹn dájú pé wọ́n gbé Islam wá bá wa ilẹ̀ wa ń bí báyìí ni àbí. ẹ fún mi nídìí tọ̀dọ̀ yín tẹ́ fi ní. so a máa fi Quran a máa fi ṣàlàyé a máa fi hadith a máa fi ṣàlàyé a máa fi ìtàn àwọn Lárúbáwá náà ṣàlàyé nǹkan tí wọ́n kọ́ fẹ́ bí báyìí ni pé nínú àwọn ṣìgìdì táwọn kó tó di pé Islam dé táwọn bàbá Muhammadu tí wọ́n ti ń ṣe ṣé Allah ṣó wà lára ìtẹ́lẹ̀ àbí kò sí. kò sọ́lọ́run lára rẹ̀. irọ́ mi ìbéèrè Ọlọ́run lọ́wọ́ yín afẹ́yìn náà nǹkan ẹ̀ náà ni irọ́ ẹ ṣe sùúrù àfà ẹ ṣe sùúrù Ọlọ́run bẹ lára rẹ̀. ẹ ṣe sùúrù àfà tí máa fẹ́ bá yín ní conversation nǹkan tí mo bá bí yín ni kẹ́ ẹ dáhùn mi ì tí ì fọlọ́run sínú nǹkan tí mo bí yín léèrè. Ọlọ́run ní ń bẹ lára Ọlọ́run ò sí lára. àfà nǹkan tí mo bí yín léèrè ni pé nílẹ̀ Lárúbáwá kò sí èdè Ọlọ́run kò sí nínú ọ̀rọ̀ wọn tí ó ti yẹ yín báyìí Allah ni wọ́n gbé wá fún wa nínú Quran tẹ́ bá dẹ̀ wo gbogbo English Quran alimágbé wá ẹsẹsẹ kò síbi tán ti tú Allah tán ti tú sí èdè mi Allah ni gbogbo language pátápátá Allah ni now nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì báyìí ẹ̀yin àfáà lẹ́wà nítorí kẹ́ fẹ́ kó àwọn èèyàn ẹ fẹ́ kó wọn sínú ìgbèkùn Islam ẹ fẹ́ kó wọn lẹ́rú náà lọ́wọ́ sọ yé pé Allah o ìkànkan náà ni pẹ̀lú Ọlọ́run náà ní sàbá àwa ti mọ̀ torí ẹ̀kọ́ Kùránì yé wa àdìgbọ́yé náà ní sàbá sọ fún yín lé ní báyìí pé Allah tí wọ́n gbé wá fún wa o ó yàtọ̀ sí Ọlọ́run táwọn bàbá wa tí wọ́n fi mọ̀ àwa nǹkan tí wọ́n bí léèrè ni pé Allah tí wọ́n tí ẹ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ nínú Kùránì yìí kí Islam tó dé ṣó ti wà lára àwọn ṣìgìdì tí wọ́n ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀. kò sí lára wọn. ní ẹ̀yà Allah. bẹ́ẹ̀ ni. so a máa ṣe ẹlẹ́rìí pé kò sí lára wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí kémi máa fún yín lẹ́rìí pé Allah yẹ kódà àpèjúwe ẹ̀ tún wà. ó yẹ máa fún mi lẹ́rìí. so ẹ̀rí àkọ́kọ́ náà ni pé bàbá Muhammadu ń jẹ́ Abdullah so ms ẹ fún wa lẹ́rìí kejì tó ṣàlàyé pé Allah ti wà lára àwọn ṣìgìdì tí wọ́n ń sìn nílẹ̀ Lárúbáwá so a dẹ̀ máa gba ìtàn omi zẹ́mizẹ́m. tẹ bá tẹ̀ sí Google fún ẹ lè gbé wá sí Google kan ká fún wọn igbe ṣé Allah wà nù nǹkan tí wọ́n ń sìn tẹ́lẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀ Google máa gbé wá ẹ lè béèrè náà ìgbé ṣìgìdì nínú àwọn ṣìgìdì tí wọ́n ń sìn kí Islam tó bẹ̀rẹ̀ kan tó bí Muhammadu ìjẹ́ ìkan lára wọn tó jẹ́ Allah wọn á gbé wá ẹ̀yin náà ẹ̀ rí ṣe understand tá a bá ti wá wò yẹn gbogbo àmọ́ ìgbé ẹ ṣe sùúrù sà gbogbo àwọn nǹkan tí wọ́n ń sìn tẹ́lẹ̀ ni wọ́n ń jẹ́ orúkọ wọn fún àpẹẹrẹ almanat àwọn tó bá pé manat ni wọ́n ń sìn ìdílé wọn wọ́n ń sìn lọ́dọ̀ wọn abdulmanat bá bímọ ọkùnrin ẹrú nǹkan yẹn náà ni wọ́n máa pè é so wọ́n ń sọ àwọn orúkọ yẹn
so bàbá tó dẹ̀ bí Muhammadu kò kí ń ṣe mùsùlùmí. Abdulmutalib òun ló bí bàbá tó bí Muhammadu àbígbẹ̀yìn ẹ̀ Abdullah ó dẹ̀ sọ orúkọ ọmọ yẹn ní Abdullah ẹrú Allah. Islam ò dẹ̀ ti bẹ̀rẹ̀, ó túmọ̀ sí pé Allah ti wà nínú ère tí wọ́n ti ń sìn kí Islam tó bẹ̀rẹ̀. So ìgbà tí Muhammadu dẹ̀ dé, nǹkan tí Muhammadu wá ṣe náà ni pé kán má pa nǹkan kan mìpọ̀ mọ́ Allah, kó jẹ́ Allah nìkan, the other deities kí wọ́n pàtì. Ẹjọ́ tá last wife bá ti dé bá mi gbé last wife sókè, mò ń wò sàlẹ̀ torí network. Kékeré wá sọ̀rọ̀ báyìí ṣẹ́wà. So ẹ ṣe sùúrù, àwa fẹ́ fún yín àti béèrè evidence lọ́wọ́ yín pé. Eyín tí ò yẹ yín ẹ jẹ́ ṣàlàyé. Ẹ máa ṣàlàyé. evidence pẹ̀lú àkọ́kọ́ ni pé ká tẹ̀síwájú. bàbá wa ẹ jẹ́ ká sáré ètò láyé, ẹ jẹ́ ká sáré yanjú ọ̀rọ̀ Allah yìí. èèyàn máa ń lo energy fún energy. So ẹ tó bá fa yìí kó fún kò lẹ́vidence kò lẹ́nìtì kó sọ wa mọ́ mọ́. Iṣẹ́ jẹ́ sẹ́ ẹja sọ̀rọ̀ ní ẹ̀dá sọ́pà lẹ́fídẹ́ǹsì. Ẹ má wọrí, ètò láyé ṣe sùúrù, ètò láyé ṣe sùúrù. Ẹja sọ̀rọ̀ náà, ẹ̀dá sọ́pà lẹ́fídẹ́ǹsì, ẹ̀ kàn ń béèrè wéèrè. Alibayan àti jẹ́ kẹsàn ẹ̀yin lẹ sọ wípé ká fún yín lẹ́rìí pé Allah kò ṣe Ọlọ́run àbí. Ẹ̀yin fún ẹmẹ́rin wa ni ìtò wáyé yín wá ṣàlàyé fún àti yín. bí yín ó dà ó yẹ ṣàlàyé àmọ́tẹ́lẹ́kẹ̀ ẹ ṣáà ó dùn ká a máa kálẹ̀ ìṣẹ́ ṣàlàyé à ń gbọ́ yín. Àkọ́kọ́ béèrè tí mo fẹ́ béèrè ó ní pé ṣé ànábì ló gba ìsìláàmù wa? Ṣé ẹ máa dá wa lóhùn táwa ní ó gba ìsìláàmù wa sà? Ẹ má ètò láyé ẹ má wọlé, ta ló gba ìsìláàmù wa? Àkọ́kọ́ ẹni tí tọ́lọ́ ń pè ní mùsùlùmí ó ní ànábì Ibrahim tí buhari mọ̀ sí Abraham. Ṣé ẹ ní ẹ̀rí lọ́wọ́ ṣe máa fún wa lẹ́rìí? Ó wà nínú Kùránì. Irọ́ ẹ ṣe sùúrù. Ànábì Ibrahim gẹ́gẹ́ lọ sọ wípé wàhánà Alibayan. Ṣé kí n wá jáde fún yín? Alibayan ẹ ṣe sùúrù. Ṣé kí n wá jáde fún yín? Onígbẹ́ ń wá jáde, àwa náà ní ẹ̀rí lọ́wọ́ ẹ ṣe sùúrù. Ìbéèrè tí mo fẹ́ bí. Wàhánà awwalul muslimin. Ẹ ṣe sùúrù sẹ́ẹ̀. Ànábì Ibrahim ní Abraham. Ẹ dúró sẹ́ẹ̀, ẹ jẹ́ kí n dá yín lóhùn. Ṣé ti ń gbọ́ tèmi? Mo ń gbọ́ yín. Ọ̀rọ̀ ẹ ṣe. Number 1, ẹ sọ pé Abraham ànábì Ibrahim yẹn ní mùsùlùmí ni àbí? Bẹ́ẹ̀ni. Bàbá Muhammadu ṣe mùsùlùmí ni? N tí mo bí tí mo sọ ní ìsìn ṣe ìgbàgbé gbà. Kò rí bẹ́ẹ̀ náà. Irọ́ mi lẹ̀ tún pa yẹn sà, irọ́ nìyẹn. Gbogbo àwọn tó wà níbí gbà at least àwọn bíi 500 nínú àwọn tó ń wò wá ìmọ̀ pé irọ́ ni. Ọmọ pé irọ́ nìkan tẹ̀ ń sọ yẹn. N tí mo bí léèrè ẹ gbọ́ mi. Abraham tẹ sọ yẹn sà, ẹ má bínú. Ìtàn Abraham, nígbà tí ìtàn Abraham máa kọ́kọ́ dé tó máa kọ́kọ́ wá kó tó kọ Quran, ta ló kọ́kọ́ sọ ìtàn Abraham? Àwọn wo ló kọ́kọ́ sọ ìtàn Abraham? Tó sọ fún ta ni? Ok, ẹ kì í ṣe báyìí. Nínú Bible àti Quran, èwo ló kọ́kọ́ dé? Mi ìmọ̀ yìí tọ́kọ́ dé. Ẹ nímọ̀ náà, ó yẹ kí ẹ máa sọ pé ẹ mọ̀ ìtọ́ kọ́kọ́ dé. Bẹ́ẹ̀ni náà, mi ìmọ̀ ìtọ́ Mùsùlùmí lèmi, ànábì lọ́lọ́ fi Quran rẹ̀. Nínú Isa àti Muhammad, ta ló kọ́kọ́ wá? Isa kọ́kọ́ wá. Ibo la ti fẹ́ rí ìtàn Isa yàtọ̀ sínú Quran tó bá yẹ pé Isa ló kọ́kọ́ wá? Ìbẹ́nu Quran ẹ̀ rí. Ẹ ṣe sùúrù sà. Isa ló kọ́kọ́ wá. Nígbà tí Isa kọ́kọ́ wá yẹn, inú ìwé wo la ti lè ka ìtàn Isa yàtọ̀ sí inú Quran? Ẹ bá nínú Injila. Now, inú Injila tó kọ́kọ́ wá yẹn sà, Injila tó kọ́kọ́ wá yẹn ẹ jọ̀ọ́. Ṣé Injila yẹn ṣó sọ ìtàn Abraham àbí kò sọ ìtàn Abraham? Mi ka Injila. Ẹ ka Injila, all right. Nǹkan tí afẹ́kọ́ mọ̀ táwọn ní táwọn èèyàn gbọ́dọ̀ kọ́ mọ̀ ní pé ìtàn Abraham, ìtàn Isa, ìtàn Musa ó ti wà ní àkọsílẹ̀ nínú ìwé kan tẹ́lẹ̀ kí Quran tó dé. Àwọn èèyàn kọ́kọ́ wá. Ìbéèrè ibo lẹ ti bá pàdé. Mo bí yín sí ẹsẹ̀ yín fúnra yín sọ pé ó wà ní Injila, ẹ̀ tún bí yín pé ibo la ti bá pàdé. Ó wà nínú bí àwọn bẹ́ẹ̀ ni a bá pàdé. Ó yẹ ẹ mú jáde ibi tó wà. Ok, ẹ kí n mú jáde. Ọya. Nínú Injila. Gbogbo ilé ẹ̀yin náà ti ń rí i pé láti jẹ́ kíyàn sọ irọ́ dòótọ́ ó máa ń pẹ́. So wọ́n fẹ́ fún yín lẹ́rìí ẹ̀yin sì lè ṣe sùúrù. So gbogbo wa náà láti ti mọ̀ pé ìtàn. ẹ wo wájú mi, ṣé àfáà ń gbọ́ mi? Ẹ wo wájú mi, ṣé ń gbọ́ mi? This is the Holy Bible of the Hebrew religion. The Holy Bible of the Hebrew religion. Àwọn ìwé eléyìí ti wá kí wọ́n tó sọ pé kí Quran tó wá. Àwọn Júù, ẹ ṣe sùúrù, ẹ má sọ fún mi pé kí n kà fún yín, kí n fẹ́ máa kà fún yín nú ẹ̀. Tẹ́ bá mọ̀ àwọn Júù, ẹ fi ara balẹ̀ kẹ́ gbọ́ mi. Àwọn Júù, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà. All right. Àwọn Júù wọ́n ti sọ ọ̀rọ̀
Abraham, Moses, Solomon, Dauda, David, gbogbo àwọn tẹ́ ẹ change orúkọ wọn yẹn wọ́n ti sọ ìtàn wọn ò dẹ̀ pé wọ́n mùsùlùmí wọ́n wá lọ pé wọ́n ní mùsùlùmí nu Quran torí pé ìwé irọ́ ni Quran bẹ́ẹ̀ ni irọ́ lásán ló wà ńbẹ̀ irọ́ ni gbogbo látòkèdélẹ̀ irọ́ ni now bẹ́ẹ̀ ṣe wá sọ fún wa ń sìn wípé Abraham ni àkọ́kọ́ mùsùlùmí kò sínú àwọn òwe tó ti wáyé pé mùsùlùmí ni Abraham torí kò sin Allah. ẹ̀sìn wọn ni Abraham wá sìn. ẹjọ́ tí n bá fẹ́ di mùsùlùmí lẹ́nu tí n bá fẹ́ di mùsùlùmí ní fàpẹrẹ inú 5 pillars of Islam alákọ̀ọ́kọ́ òun ni ṣahada báwo ni máa ṣe gba ṣahada yẹn. ẹ sì gba ṣahada báwo. báwo lè ṣe máa ń sọ ṣahada yẹn kí ni ṣahada ẹ sọ ṣahada yẹn ẹ máa sọ pé pé ìjẹ́rìí pé kò sí ọba míì lẹ́yìn Ọlọ́run àyàfi Ọlọ́run. àyàfi Allah ẹ máa correct ẹni yìí àyàfi Allah ipe òjíṣẹ́ Ọlọ́run ọba ni. òjíṣẹ́ Allah ni ẹyẹ dúró báyẹn báwo ni Abraham ṣe gba ṣahada nígbà tí Muhammadu ò tí ì dé. Ọlọ́run ṣe so gbogbo so kò nídìí ẹ ṣe sùúrù sà àwa táyì ń bá sọ̀rọ̀ ń bí èyí mo mú tí àwa táyì ń bá sọ̀rọ̀ ń bí àmọ̀kọ́ tá à ń ṣe understand dáadẹ nífẹ̀ẹ́ kẹ́ sọ àwọn nǹkan tí ò rí bẹ́ẹ̀. Abraham nínú Bible nínú Abrahamic religion Judaism, Christianity and Islam bó ṣe dé nìyẹn Judaism ló kọ́kọ́ dé àwọn Júù yẹn ló sọ̀tàn Abraham ìtàn Dáúd ìtàn gbogbo wọn ò pè wọ́n mùsùlùmí nígbà tó dé nínú Bible wọn ò pè mùsùlùmí nínú Bible ìgbà tí Muhammadu máa create ẹ̀sìn ẹ̀ Muhammadu ni mùsùlùmí àkọ́kọ́ òun ló dá ẹ̀sìn Islam lẹ̀ ó dẹ̀ wà nù Quran yín tá a bá lọ sí Quran 39:12 nísìnyí ó wà ń bẹ̀ ni mo fi ń sọ fún yín pé ìwé irọ́ ni Quran. súrà wo. 39:12 ibi tá a ṣe ń lọ gangan ibi tá a fẹ́ dé gangan ni pé ká jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Allah ṣìgìdì ni kò kí ń ṣe Ọlọ́run. ọyẹ ìwà ajá 62. 39:12 ẹ̀sìn wo ni Ibrahim sìn. ẹ̀sìn àwọn Júù ni. èwo kí lẹ̀sìn àwọn Júù. Judaism ni. irú ẹ̀sìn wo. àkọ́kọ́ náà ẹ bá rántí nínú mo ní Judaism ẹ sọ pé irú ẹ̀sìn wo. ẹ gbọ́ mi nígbà tó kéré tán bá gbé òsàlẹ̀ lórí bó ní ti mọ́ sáwọn òsàn. nígbà ibolẹ ti kà tán ṣé bí tọ́ni wà nù ìtọ́ tẹ́ ń sọ ìwọ wà nínú ìwé tẹ́ gbé dání a ní kẹ́sì ẹ farabalẹ̀ ẹ fi ara balẹ̀ sẹ́ ìtàn tẹ́ sọ yìí sìn ó wà nù àwọn òwe tẹ́ sọ yìí wọn ò dẹ̀ sọ yìí pé Allah ló sìn kó sí Allah náà. ó yẹ ẹ sí fún wa kẹ́ ẹ jẹ́ ká rí. mi ò ní láti sí fún yín mi ò ní láti sí fún yín mi ò ní láti sí fún yín ẹ lè tẹ́ sí Google sí ìsìn ó máa gbé wá fún. ẹ sí ṣé ẹni kí n máa tẹ̀tẹ̀ kan sí Google ẹ sí eléyìí náà kẹ́ ẹ já rí. ó yá. lórí ètò wáyé báyìí àfàyè lẹ́fọ̀ọ́ lọ ti parẹ́ tó ti pọ̀ tí gbogbo létí tí wọ́n tẹ àwọn ọ̀gá tiẹ̀ kàtẹ́ wọ́n ń gbòòrò ẹni jáde gan ẹ ṣe sùúrù sí béèrè tẹ béèrè tí wọ́n ti dáyé lóhùn. Allah ló wà ní Kùránì ẹ̀yin gbogbo lẹ́ máa gbọ́ o àáfà wa fẹ́ tú láì láà kí làlá ẹ bí wọ́n ṣe máa ń parọ́ fún yín nìyẹn àáfà wa sọ wípé kò sí Ọlọ́run kan àyàfi Ọlọ́run ọba ebi tẹ́ ti máa mọ̀ pé àwọn àáfà yẹn omi irọ́ ni wọ́n fi wẹ̀ wọ́n àwọn kò dẹ̀ sáyè fún gbogbo òye lórí ètò wa mi báyìí. ẹni tí mo bí lérè tí ẹ ṣe sùúrù àfà ẹ ṣe sùúrù àní ẹ ṣe sùúrù àfà àwọn òkè ń parọ́ nípa ìrọ̀ lẹ́rìí ni. so lára àwọn èrè tó ti ń sìn ní káàbà kí wọ́n tó bí Muhammadu òní àlá alápọ̀tù méjì ni. so àfà ti mọ̀ làgbà àfà fi ń dá bí ọgbọ́n àfà fẹ́ yí ọ̀rọ̀ yẹn sí Ọlọ́run bọ̀ kò sáyè. ẹ jẹ́ kí ẹ ká gbé ẹ̀rí yẹn jáde nípa tìyẹn. kó sọ wa mọ̀ọ́mọ̀ fún wa bó ṣe wà kó sọ wa mọ̀ọ́mọ̀ yóò tán gbé lérú wọn lọ́wọ́ nìyẹn. ẹ má mi ò tì mí yín tí mo béèrè lọ́wọ́ yín ẹ dá mi lóhùn ọ̀yá religious traditions. Abraham is given a high position of respect in 3 major world faiths: Judaism, Christianity, and Islam. wọ́n ní pé nínú nǹkan tó ń jẹ́ ẹ̀sìn mẹ́ta o wọ́n ní pé Abrahamu ó nípa pàtàkì nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó ń jẹ́ ẹ̀sìn Judaism, Christianity àti Islam. In Judaism, he is the founding father of the covenant and the special relationship between the Jewish people and Jewish God. Wọ́n ní nínú ti Judaism tó jẹ́ kùn lákọ̀ọ́kọ́ o wọ́n ní Abrahamu jẹ́ olùdarí tó dá sílẹ̀ nínú ìmúlẹ̀ rẹ̀ tó dẹ̀ ní ìbáṣe pẹ̀lú Olúwa táwọn ń pè ní Yahweh. So ẹ̀sìn Júù ló ṣe ògo kì í ṣe mùsùlùmí o.
èwo lẹ ṣe jù a ti ṣàlàyé fún yín àlàyé là ń ṣe fún yín ilé ẹ̀gbọ́n yìí nígbà tó kéré ó kiri òòṣà ó yé mi ètò láyé ó yé yín ó yé mi ètò láyé now Albayan ẹ dúró èmi mo mú tiyín Albayan èmi mo mú tiyín ẹ dúró báyìí now mo tó ní mo fẹ́ sọ̀rọ̀ mo ṣe mú tiyín now nǹkan ibi tá a fẹ́ lọ́nsìn nǹkan tá a bí ẹ ò tí ì dáhùn rárá nǹkan tá a bí nǹkan ẹ ṣe sùúrù sà nǹkan tá a bí yín ni wípé kí Islam tó bẹ̀rẹ̀ torí ẹ̀yin gbà tẹ́ bá sọ pé Abraham tẹ́ bá pe Abraham mùsùlùmí ẹ jọ bàbá Muhammadu ṣe mùsùlùmí ni ẹ rí dáhùn Abraham kì í ṣe mùsùlùmí bàbá Muhammadu ò kì í ṣe mùsùlùmí Muhammadu ni ó mú Islam wá òun ló gba Quran wá fún yín òun ló pera ẹ̀ ní òjíṣẹ́ Allah Muhammadu ni mùsùlùmí àkọ́kọ́ this is common sense I will expect kẹ́ ẹ máa display irú àwọn nǹkan báyìí níta gbangba. tẹ́ wàá gbọ́ mi báyìí àìfarabalẹ̀ gbálàyé yín inú ọ̀jẹ̀ gbẹ́sìn ìsìlámù gan yìí ẹ̀sìn tẹ́ fẹ́ máa takò yìí gan ẹ̀ gbọ́ yé ẹ̀ là ń sọ fún yín nìsín ẹ̀ gbọ́ ẹ̀ kàn sá ẹ̀ ń ju question lẹ̀ ẹ̀ ń ju question ẹ̀ tí mò ń bí léèrè nìsín ẹ̀ dá mi lóhùn à ń sọ fún pé ẹ̀sìn wo ni ẹ̀sìn Anabi Ibrahim ẹ kó lè jáde wọn ní láti wá máa sọ fún pé tọ̀ nígbà tó kéré ó kiri òsàrí ta ló wó gbogbo òsà gbáhùn. nígbà tó wó gbogbo àwọn ṣìgìdì wọn tí wọ́n ń ṣe ṣìgìdì yín yàtọ̀ sóṣà ẹ farabalẹ̀. ọ̀rọ̀ orí eléyìí sọ̀rọ̀ orí kankan ọ̀rọ̀ orí kọ́ ẹ̀yin lẹ̀ gbọ́ Kùránì yìí Bayan ètò láyé ẹ filẹ̀ Albayan ètò láyé a máa débẹ̀ yẹn kódà yín kà fún lọ rẹ́kẹrẹ́kẹ́ ẹni aṣọ wa. a máa débẹ̀ yẹn a máa mọ̀ bí ẹ mọ̀ sìn ètò Albayan nígbà tí Abraham tí wọ́n sọ pé ó wó gbogbo àwọn ṣìgìdì wọn ó ṣẹ́kù ẹyọ kan àbí kò ṣẹ́kù ẹyọ kan. ẹyà ìwọlẹ̀ ẹyọ kan tó ṣẹ́kù. ìbéèrè tí mo bí ni kẹ́ dáhùn sà ó ṣẹ́kù ṣìgìdì kan àbí kò ṣẹ́kù ṣìgìdì kan. bẹ́ẹ̀ni ó ṣẹ́kù òòṣà kan. ó wá ń sọ fún wọn pé kán bí ṣìgìdì yẹn ní ẹni tí ó bá wó àwọn ṣìgìdì tó kù bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ṣìgìdì wo ni ṣìgìdì tó ṣẹ́kù yẹn sà. ẹ̀yin náà dákọ̀ mi mú kọ rẹ̀. kí lorúkọ ṣìgìdì yẹn. mi mú kọ rẹ̀. ok ṣìgìdì tó wá ṣẹ́kù yẹn sà ṣé wọ́n padà destroy ṣìgìdì yẹn sà. wọn destroy rẹ̀. wọn destroy yẹ kí lorúkọ ṣìgìdì yẹn sà. mi mú kọ rẹ̀ kí ló kọ rẹ̀ sọ fún mi. alright ẹ ṣe ẹ dúró báyẹn gbogbo arí ń bí pé Abraham yẹn ó ṣẹ́kù ṣìgìdì kan Abraham ó tẹ̀ ti wá many years kó tó kan àwọn bàbá ńlá kú bàbá Muhammadu ní ilẹ̀ Lárúbáwá nísìn àti fè ọ̀rọ̀ Abraham lẹ́bàá ní ilẹ̀ Lárúbáwá nísìn sà ní ilẹ̀ Lárúbáwá kó tó di pé wọ́n bí Muhammadu bí ṣìgìdì mélòó ni ẹ rò pé wọ́n ń sìn tó ń rọ kiri Káàbà. mi mọ̀. ṣé ẹ wà nímọ̀ tó bá yẹn. ó ní mi mọ̀ ṣé gbogbo nǹkan lèyẹn máa ń mọ̀ ni. ó dà tó tẹ́ bá sọ pé ẹ ò mọ̀ bíi 360 deities ṣìgìdì ni wọ́n ń sìn tó ń yẹ yín sà. ọ̀ya ọ̀sàṣẹ̀kẹ̀ yọ kí ló kọ́ ẹ̀kọ́ tó sọ. ṣé ẹ mọ̀ wípé Abraham ní ìgbà ayé Abraham ìtàn Abraham sọ wípé ó wó àwọn ṣìgìdì ó ṣẹ́kù ẹyọ kan. èmi náà ti sọ ń bí kí ló kọ ẹyọ kan tó kù. ẹ ṣe ẹ forúkọ ẹyọ kan tó kù lórúkọ ẹyọ kan tó kù ní Yahweh. ó ṣẹ́kù Yahweh ó ṣẹ́kù Yahweh ló ṣẹ́kù. Yahweh bẹ́ẹ̀ now Yahweh tó ṣẹ́kù yẹn ṣé ẹ wá rí i pé ìtàn Abraham nìyẹn àti wá fi ìtàn Abraham lẹ̀ because lẹ́yìn tí Abraham wá. ẹ ṣe sùúrù mo fẹ́ sọ nǹkan kan bẹ́ẹ̀ ni ṣe bọ́sà ṣẹkẹ yọkan àbí náà nígbà tí ó dé táwọn bàbá rẹ̀ dé tó ní kí wọ́n máa béèrè tí wọ́n ní ta ló fọ́ lọ́wọ́ àwọn ní ta ló wo ó ní wọ́n máa béèrè lọ́wọ́ ẹyọ kan tó kù kí lèsì tí wọ́n fún ẹni tí ẹyọ kan tó kù tẹ́ pé Yahweh kí lèsì táwọn bàbá rẹ̀ fún Anabi Ibrahim. àti bí Ibrahim sọ pé kí wọ́n bi ṣìgìdì ẹyọ kan tó kù pé kọ́ máa. ó ní àbí ṣìgìdì ẹyọ kan tó kù bóun ni wọ́n fẹ́ fáwọn yòókù kí lèsì táwọn bàbá wa fún. ẹ ṣàfarabalẹ̀ ẹ ní láti rush ọ̀rọ̀ Abraham kọ́ là ń sọ ọ̀rọ̀ tá à ń sọ. mi ò rọ́ọ̀ṣì ìbéèrè tí mo béèrè ní ẹ dáhùn ibi tá a sì rí tẹ́yìn kẹ́gbẹ́ dání ó ti tù ẹ dáhùn ìbéèrè tí mo béèrè. mi ò like bẹ́ẹ̀ ṣe ń lọ back and forth mi ò like ẹ. ìbéèrè tí mo béèrè ẹ dáhùn náà. ẹ dúró ká lọ síbi tá à ń lọ ibi tá à ń lọ ni wípé. ó sọ̀rọ̀ kí wọ́n mú ti ẹ̀rí pàṣírí ti fẹ́ tú. àṣírí yín wo ló ń tú. ẹ dáhùn ọyẹ dáhùn kí lèsì tí wọ́n fún. ọ̀rọ̀ Abraham kọ́ là ń sọ Mr. Albayan. olódo ní orí tiẹ̀ Mr. ètò láyé ìta ń béèrè lọ́wọ́ yín ni ẹ dáhùn. Mr. Albayan. èsì wo ni wọ́n fún. Albayan gbogbo èsì tẹ́sán gbogbo tẹ́sán bí lè mú dáhùn wọ́n á béèrè ẹyọ kan ní wọ́n á dìjà lódì pẹ́ sọ pórí ni Albayan ṣé òdodo lẹ́sìn gbé dání. Albayan àwa ò sọ fún yín wípé a ò dẹ̀ bá yín discuss ọ̀rọ̀ Abraham bí ẹ̀yin lẹ yà sọ̀rọ̀ Abraham hold on sẹ́
ẹ gbọ́ mi ò láì gbẹ ṣe bí mo yẹn sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ yìí kò make sense tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ yìí kí n aláwọ̀ yín kẹ́ sọ̀rọ̀ mo ti bí yín àwọn bàbá Muhammadu ṣé mùsùlùmí ni wọn ò kí ń ṣe mùsùlùmí ẹ wá ń sọ pé mùsùlùmí ni Abraham báwo ni Abraham ṣe jẹ́ mùsùlùmí táwọn bàbá Muhammadu wà kí ń ṣe mùsùlùmí ṣé lẹ Mẹ́kà ni Abraham wà ní ṣé Mẹ́kà lọ títí ni. ṣé kí n wá sọ̀rọ̀ báyìí. ìbéèrè tí mo sì ń bí yín ní ṣé kí n sọ̀rọ̀ báyìí. ẹ ní láti sọ anything ìbéèrè tí mo ń bí yín. kẹrẹ ju béèrè sí mi láì ṣàlàyé náà. tẹ bá dáhùn béèrè mi wá ṣàlàyé tẹ bá ti dáhùn béèrè mi sẹkẹ ṣàlàyé ṣe gbọ́. pé kí nù. ìbéèrè mi ni wípé Abraham tẹ̀yin pé ní mùsùlùmí yìí ṣé ẹ lè fún wa ní ẹ̀rí ẹyọ kan báyìí wípé mùsùlùmí ni outside the Islamic tradition nǹkan tí mo mean by Islamic tradition ni wípé a ò fẹ́ rí yẹn nínú Quran ìdí ni wípé ìtàn Abraham ó ti wà ní àkọsílẹ̀ níbì kan tẹ́lẹ̀ wọ́n ti dọkumẹ́ǹtì ìtàn Abraham síbì kan tẹ́lẹ̀ ẹ fún wa ní ẹ̀rí níbi tí wọ́n ti pè Abraham ní mùsùlùmí yàtọ̀ sí inú ìwé ẹ̀sìn ẹ̀yin mùsùlùmí ìbéèrè. iná ni mo fẹ́ ṣàlàyé tẹ́ ẹ farabalẹ̀ ìní ìbéèrè tí mo bè lọ́wọ́ tẹ̀yìn náà tẹ́ ẹ rí dáhùn ṣé wàá gbálàyé báyìí ṣé gbálàyé. a ti mute fún yín kẹ́ ẹ lè sọ̀rọ̀ mi ìfẹ́ máa interject yín. ok àkọ́kọ́ nígbà tí Anabi Ibrahim gbà tó kéré ó ń wá Ọlọ́run yóò lọ jòkó síbi yọ. bẹ́ẹ̀ náà nígbà tó ṣùpá yọ náà ó rí bẹ́ẹ̀ ó tún lọ nígbà tá a ti kékeré tán gbó òsàlẹ̀ lórí tó fọ́ gbogbo òsàn nígbà tí wọ́n wá dé kí n dege kúrú wọ́n bi Ibrahim léèrè pé tọ̀ ta ni ó wó òsà yìí tó rámọ̀ pé òun nìkan náà ní ta kò sá wọn òsà ọ̀dà ní sísìn nígbà tí wọ́n wá bi léèrè ọ̀rọ̀ ẹgbẹ́ ta ni ó wó àwọn òsà yìí Anabi Ibrahim ni ó wó àwọn òsà yìí Anabi Ibrahim ní láti máa sọ fún ẹpẹtọ ẹ bèèrè lọ́wọ́ àgbàlagbà nu wọn àwọn bàbá rẹ̀ bí lè pe ẹni tí ó sọ pé ẹni tí wọn tí ò lè sọ̀rọ̀ tí ò lè gbẹ́sẹ̀ kò lè lọ kò lè bọ̀ sẹ́yìn ni wọ́n wá ní ká máa bi léèrè ọ̀rọ̀ Anabi Ibrahim wá ní ẹ rí pé ẹ fọ́nú ẹni tí ò lè sọ̀rọ̀ tí ò lè gbọ́rọ̀ kò lè rìn ilẹ̀ ń pè lọ́lọ́run nítorí ẹ̀ ló dín náà sọ pé ká lọ dáná sun fẹ́ni tó bá mọ ìtàn dáadáa lẹ́yìn wá gbà tọ́lọ́run padà pa tó jáde nínú iná lọ́wọ́ lẹ́rọ̀ ó lọ sílùú kan ìlú yẹn ìlú Palestine ni ibẹ̀ lọ́lọ́ ní ìgbà tí wọ́n ti máa pè ní Palestine nígbà yẹn olùkọ́ tán pé mo gbàgbé ókọ yẹn ni Ọlọ́run sì jẹ́ rántí nígbà tí ó lọ síbẹ̀ ibẹ̀ ló ti fẹ́yàwó ìyàwó tó fẹ́ òtètè rọ́mọ bí ó fẹ́ kejì òun ló wá mú Ismail tọkọ bí nígbà tá à ń torí ẹ̀ sí léyà olómọ lọ sí ilẹ̀ Lárúbáwá ní Mẹ́kà torí Mẹ́kà ni wọ́n bí Ismail sí Ismaila torí Mẹ́kà ni wọ́n bí sí. torí time gbogbo tán tẹ́ sọ yìí sí iná ló jẹ máa gé kékeré torí time gbogbo tán tẹ́ sọ yìí sí ibo láti fẹ́ rí kàwáì. ibo lèmi ti kà á síbẹ̀ ní ṣebí kíní lẹ gbé dánù ẹ lọ Google search náà ẹ lọ wo ìtàn Anabi Ibrahim. ẹ ṣe mo ti wá Google search báyìí mo tẹ̀ sí báyìí gbé wá láti Google search. ó yẹ mo jáde. so nǹkan tó wà ń bì ní pé mo bi Google yìí pé outside Islamic tradition yàtọ̀ sí inú ìwé ẹ̀sìn àwọn mùsùlùmí ǹjẹ́ Abraham ṣó sin Allah ó wá dá mi lóhùn ó ní in Jewish and Christian traditions which developed outside of the Islamic faith. nínú ẹ̀sìn Jew àti Christian tó jáde ní ìgbà tí Islam ò tí ì bẹ̀rẹ̀. Abraham did not specifically worship Allah. Abraham tá à ń sọ yìí o kò mọ ẹnìkankan tó ń jẹ́ Allah. He worshipped the one universal God whom he knew by names as Elion, wọ́n ní El Shaddai, Yahweh. wọ́n ní ẹni tí Abraham tó mọ̀ tó dẹ̀ sí ní Elion, El Shaddai àti Yahweh. Ẹ jọ̀ọ́ ìbéèrè mi wá ń sìn Mr. Albayan ṣé ìbéèrè tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ni pé ṣé Yahweh yìí ṣóhun náà ni Allah. èdè ìlú wo ni Yahweh? Èdè Hebrew. Ọlọ́run ṣeun ṣé Hebrew bọ́n bá kọ Hebrew kalẹ̀ kí ni English mi ni Yahweh. ìbéèrè tí mo bí ni kẹ́ ẹ dáhùn. tí mo bí ẹ dá mi lóhùn náà ìbéèrè tí mo bí bí mo ṣe wà yín sìn Mr. Albayan bí mo ṣe wà yín sìn tí mo ń jẹ́ MS bàbá tí mo wà níbi tí wọ́n ti ń sọ èdè ibi tí mo wà ń sẹ́kẹ̀ èdè Gẹ̀ẹ́sì ni wọ́n sọ wọ́n wá sọ mí ní MS bàbá tí n bá lọ sí China níbi tí wọ́n ti ń sọ èdè Chinese Albayan
ṣọ́ máa change orúkọ mi ms bàbá yìí ṣọ́ máa change ẹ̀ kúrò ní ms bàbá wọn máa wá ẹsẹ change sùúrù ṣọ́ máa change ẹ̀ sùúrù sórúkọ mi ìbéèrè tí bá ẹ̀gbọ́n béèrè mi kẹ́ ẹ dáhùn. èyí tí mo fẹ́ èyí tí mi náà ṣé wọ́n ṣàlàyé máa fún change yín orúkọ mi ṣọ́ máa fún ṣọ́ máa ẹ̀yin lẹ fẹ́ fún máa mi twist lórúkọ ọ̀rọ̀ Chinese. ẹ̀yin lẹ fẹ́ máa twist ọ̀rọ̀ ẹnìkan kan ò bá ń twist ọ̀rọ̀ twist ìbéèrè ọ̀rọ̀ fún àkọ́kọ́ yín. ẹ twist ọ̀rọ̀ náà mo béèrè Albayan lẹ́ẹ̀kan pé ṣé ẹ̀gbọ́n mi Yahweh ṣóhun náà ni Allah ẹ dáhùn ok ìbéèrè yẹn ká dẹ̀ mú ẹ jẹ́ fi forward. kíní kan ṣàpèjúwe spoon àmọ́ ìpè English ni kí ni Yorùbá spoon ṣíbí kí ló táwa ní Yorùbá tí àwọn ìbò náà ní kí torí ló pé táwa fún torí lóko pé sílẹ̀ wa náà ti ṣe torí pé a ní nǹkan tá a fi ń jẹun tá à ń pè ní ṣíbí táwọn òyìnbó náà ẹ farabalẹ̀ kí n dá yín lóhùn ṣé Yorùbá ní ṣe síbí ẹ dá mi lóhùn náà ẹ jẹ́ ṣe sùúrù náà a ní nǹkan táwa fi ń jẹun tó ń pè ní ṣíbí àwọn Yorùbá náà àwọn ti Gẹ̀ẹ́sì náà ní nǹkan tó fi ń jẹun orúkọ táwọn jẹ́ ń pè náà ní spoon so nǹkan tó fi ń jẹun spoon nǹkan táwọn náà fi ń jẹun a wò pé Yorùbá yìí náà ní ṣíbí ìbéèrè tí mo bá fẹ́ bí ń sìn ni pé kí ni Yorùbá máńgò mángòrò ṣáà ní máńgòrò ní kí ló dé tó fi jẹ́ pé máńgòrò la pè la fi ń sọ fún ìgbà yín tá pé a ní torí pé a ní ò ẹbọ ní mi tá a pè lọ́jà pè ní mángòrò ó ok ti yé àgbálùmọ̀ ẹ ní dúró ṣé báyẹn àgbálùmọ̀ ò ní ẹ English farabalẹ̀ sẹ́ ẹ̀ torí pé a ò ní nǹkan tó ń jẹ́ máńgò la ṣe ń pè ní máńgòrò fine a ò ní nǹkan ìtumọ̀ Yahweh léèbó ẹ is jẹ́ God ká ẹ délẹ̀ lọ wà sẹ́ dáadáa ẹ farabalẹ̀ ẹ jẹ́ kí n délẹ̀ a ò ní nǹkan tó ń jẹ́ máńgò nílẹ̀ Yorùbá la ṣe ń pè ní máńgòrò a ò ní nǹkan tó ń jẹ́ Allah nílẹ̀ Yorùbá la ṣe ń pè ní Allahu Yorùbá Allah òun ni Allahu a ò ní nǹkan tó ń jẹ́ shaitan nílẹ̀ Yorùbá la ṣe ń pè ní shaitani a ò ní nǹkan tó ń jẹ́ satan nílẹ̀ Yorùbá la ṣe ń pè ní satani nǹkan tí a ò bá ní a ò ní nǹkan tó ń jẹ́ John nílẹ̀ Yorùbá à ń pè ní Johanu ẹ̀rí wọ́n lè áńgẹ́lì fi ẹ̀gbọ́n mi ṣètánì èṣù ní jẹ́ lédè Yorùbá irọ́ èṣù ní jẹ́ ṣètánì dẹ́fù ni wọ́n pè léèbó ọ̀ya èṣù kì í ṣe sàtánì lọ́jọ́ sí tẹ́ bá pé wà ń gbòòrò kí wàá ní nínú Yorùbá àṣìṣe èṣù is not Satan lánàá èṣù kò kì í ṣe kí wàá sàtánì náà pè Yorùbá o ògiri fẹ́ǹsì ni shaitan ní nínú Yorùbá ṣètánì now ìbéèrè tá a fẹ́ tí mo wá ń bí yín sí ni wípé ẹ ò tí ì dá mi lóhùn Albayan ẹ ò tí ì dá mi lóhùn èmi bí lè ẹ ò béèrè tí ì sílẹ̀ dáhùn ní ìbéèrè mi mo sọ wípé ṣé Yahweh Yahweh náà ni léèbó Allah is God ṣé ẹ̀gbọ́n mi ṣé Yahweh ni Allah sẹ́ bàbá ẹ ṣe jẹ́ kí máa yí mute tó dà wọn tí ó ń gbọ́ wa wọ́n lè èèyàn lè gbọ́ méjì náà ẹ má wọn ò wọ jẹ́ kẹ́ sọ̀rọ̀ rárá. àwọn àjẹ́ kí n sọ ṣé èmi ní ìjà sọ̀rọ̀ Albayan àbí for àwọn the nàìjíríà last kí n time sọ̀rọ̀ sir Albayan nǹkan tí n bá bí yín ni kẹ́ ẹ dáhùn ẹ jọ̀ọ́ Yahweh tí wọ́n sọ pé Abraham sìn ṣé òun náà ni Allah òun ni òun kọ́ nǹkan tá a fẹ́ mọ̀ nìyẹn ó ní Allah ẹ ṣe now Yahweh yìí ó bí ọmọ ṣé Allah ṣó bímọ ibo ni Yahweh wà ibo lẹ sọ wípé Yahweh bímọ ẹ̀sìn wo lọ sọ wípé Yahweh bímọ Yahweh ní àwọn Christian sìn náà wà ní Christian Bible ó dẹ̀ bímọ inú bẹ́ẹ̀ mi ló dùn bímọ inú mi dùn Bible lọ sọ yí pé Yahweh bímọ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ṣé ẹ̀sìn Islam lọ sọ pé Yahweh bímọ nínú Bible àti nínú Christianity àti Islam èwo ló kọ́kọ́ dé Christianity ló kọ́kọ́ dé àgbélẹ̀rọ ni Jésù èsì Christian báwo ló ṣe jágbélẹ̀rọ báwo Jésù èsì Christian náà ẹ sọ pé Christianity jágbélẹ̀rọ báwo wà ní Islam kì í ṣe àgbélẹ̀rọ nígbà tó jẹ́ pé ó ìtàn dà mo sọ Abraham fún yín ṣé Jésù ṣe so Christian it's very clear báyìí ẹ dúró báyìí èmi mo mú ti yín Albayan ẹ dúró it's very clear wọ́n sọ pé Christianity wọ́n náà àgbélẹ̀rọ ni so it's very clear both Christianity and Islam àgbélẹ̀rọ ni because the Jews àwọn ni wọ́n mú ìtàn Abraham ìtàn Moses tán pè ní Musa ìtàn Jesus tán pè ní Isa wọ́n pè ní Yeshua ìtàn gbogbo àwọn ìtàn yẹn àwọn Jew ni wọ́n mú àwọn nǹkan yẹn wá wọn ò dẹ̀ pè wọ́n ní mùsùlùmí so a ti fìdí ẹ̀ múlẹ̀ ń bí wípé Abraham kò kí ń ṣe mùsùlùmí áyà tẹ́ mú wá nu Quran yẹn wípé Abraham pé mùsùlùmí ni irọ́ ni ó ń jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé the whole Quran irọ́ ni àgbélẹ̀rọ ni now a ti kúrò lórí yẹn a jẹ́ ń jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Allah ṣe gidi ni ẹ bá mi gbé àdìtì ẹyọ kan yẹn wá kán ka àdìtì yẹn lẹ́yìn yẹn ká dẹ̀ bí wọ́n ní nǹkan dáadáa márùn-ún tí Muhammadu ṣe wọ́n ní àwọn ní dáadáa bíi 20 ẹ bá mi gbé àdìtì yẹn wá Sunnah Nisai 5379 kí wọ́n ka àdìtì yẹn fún wa ká dẹ̀ bọ́ sí next thing tí mo fẹ́ bí wọ́n. wọ́n invite wọn ni mo rí táwọn kan sọ pé ká drop wọn a ò lè drop wọn because wọ́n invite wọn ni so kò lè ní make sense. ìtumọ̀ Muhammad lédè Yorùbá ẹrú tí ń dúpẹ́ ni Muhammadu ta ló wá jẹ́rú tó tàwa ló jẹ́rú tó ń dúpẹ́ ní ẹnìkan ní bèrè nísàlẹ̀ náà kí lẹ wí. kò sí èèyàn kan tó ń jẹ́rú tó ń dúpẹ́ nílẹ̀ Yorùbá náà àwa ẹni tí ń dúpẹ́ náà pè ní Muhammad ẹni tí ń dúpẹ́. ẹ̀ka àdìtì ẹ ṣe. ó ní bisimilahi rahman ó ní ali nabi sallallahu alayhi wa sallam wọ́n gba àdìsí wa látọ̀dọ̀ anabi wa Muhammad kọ́ọ̀là ó sọ pé
innal muqsitina inda Allah ẹ rí ẹni tó ṣe déédéé lọ́dọ̀ Ọlọ́run tó dúró déédéé lọ́dọ̀ Ọlọ́run ta'ala ọba tó ga ala manabira min nuri ala yamini rahman tí ó dó lápò ọ̀tún Ọlọ́run ọba alladhina ya'diluna fi hukmihim àwọn lẹni tó ṣe yí pé wọ́n ń ṣe déédéé níbi ìdájọ́ wọn wa ahlim àti láàrin ara ilé wọn wa ma walaw àti àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú. Qala Muhammad fi hadisi anabi wa sọ pé wakilta yadayhi yamin mọ ìsàlẹ̀ yẹn ọyá ẹgbẹ́ English Quran ẹgbẹ́ English rẹ̀ jáde. kò yé mi ẹ ká ìsàlẹ̀ yẹn náà ṣe ẹ rí ni. Ó ní kọ́ọ̀là anabi wa sọ pé kọ́ọ̀là Muhammad anabi sọ pé fi hadisi nínú hadisi rẹ̀ wakilta yadayhi yamin ń bẹ níbi ọwọ́ rẹ̀ yadayhi yamin torí yamin ọwọ́ ọ̀tún ni ṣé ọwọ́ ọ̀tún méjì ni. ok pé ó ní ọwọ́ ọ̀tún méjì Allah ni wọ́n rí fáàsì sáà wípé ó ní ọwọ́ ọ̀tún méjì. nínú tá a kà yìí náà. bẹ́ẹ̀ ni Allah ni wọ́n rí fáàsì àbí kán gbé English jáde ni. ṣé èyí tó wà nísàlẹ̀ ilẹ̀ ń sọ ni àbí ìtàn káàbọ̀. òun náà ìtẹ̀ ń káàbọ̀ náà ni òun náà ni. èyí táwọn àrò ìtàn káàbọ̀ kò sí ọpọ́ lórí kínní èyí tó wà nísàlẹ̀ yìí o wọ́n fi kún ni. ta ló fi kún. bẹ́ẹ̀ ni wọ́n fi kún ni náà ẹ̀bẹ̀ ń tọ́kọ náà ló fi kún ó náà sọ yìí kọ́ọ̀là Muhammad fi hadisi anabi sọ nínú hadisi rẹ̀ nínú ọ̀rọ̀ wo ló sọ nínú ọ̀rọ̀ ìṣèbọ̀rọ̀ mọ̀ ẹjẹ́ tó tó kà fún yín ẹjẹ́ tó tó kà fún yín kẹgbọ́ ani nabi sallallahu alayhi wa sallam wọ́n ní hadisi wọn gbà á látọ̀dọ̀ anabi wa Muhammad kọ́ọ̀là ó sọ pé innal muqsitina ẹni tí ń ṣe déédéé indallahi lọ́dọ̀ Ọlọ́run ta'ala ọba tó ga lọ́dọ̀ Allah ala manabira min nuri ala yamin rahman lẹ́ni tí ó dó sápọ̀ ọ̀tún Ọlọ́run ọba alladhina ya'diluna fi hukmihim òun lẹ́ni tó ṣe pé kí ni wọ́n fi wọ́n tí tọ́ pé tó bá dájọ́ àwọn tí wọ́n ṣe déédéé níbi ìdájọ́ wọn wa ahalim àti láàrin wọn ẹ pé ibi tó ti dákọ̀ Ọlọ́run Ta'ala kò sọpọ́ lọ́wọ́ méjì o ọlọ́ba tó ga ẹ wá mọ̀ gbọ́ o ọ wá sọ pé wà mọ́ wàhálà o àti àwọn tó bá tún kù ẹni tí ń ṣe dáadáa láàrin àwọn èèyàn ọ wá ẹ mú àmọ́ wo ó ti fi full stop sí ó ti tán bẹ́ẹ̀ gbogbo alásà lọ skul full stop ti tán ọ wá ní kọ́ọ̀là Muhammad fi àdìsí inú ọ̀rọ̀ míì ló tún ti ń sọ ohun wípé ànábì sọ nínú àdìsí rẹ̀ wákìlì tá yàdé yẹmí ọlọ́wọ́ méjì ẹ wá mú àdìsí tó wá sọ pé ànábì lọ́wọ́ méjì wá. Mọ̀ ń gbọ́ yín o. Nínú àdìsí tẹ kọ́kọ́ kà lókè ṣé kò sí apá ọ̀tún bẹ́ẹ̀. Níbo ló wà gbọ́n tí ó wí ni ẹni tí ó wà lápò ọ̀tún Ọlọ́run ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún Ọlọ́run so ó túmọ̀ sí pé Ọlọ́run lápá méjì. Lókè tẹ kọ́kọ́ ń kábọ̀ ṣé kò sí apá ọ̀tún bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin ṣe Yorùbá ni. Ó wà ń bẹ àbí ò sí ó wà ń bẹ o. Ṣé ẹ̀yin ṣe Yorùbá ni ṣé ẹ̀yin digest ọ̀rọ̀ ni. ok ètò láyé torí afẹ́ bọ́ sí dáadáa márùn-ún ẹ bá mi gbé English yẹn sí káàkà fáwọn èèyàn káwọn èèyàn lè rí àbòsí tí wọ́n ṣe tó lẹ́yìn yẹn ẹ má stress ara yín àwọn èèyàn tó wà ń bí a máa play fídíò kan fún yín ẹ máa gbọ́ ẹ máa bá mi tú wọ́n ní the prophet said Muhammadu wípé those who are just and fair will be with Allah most high on the thrones of light. Àwọn tó bá ṣe dáadáa wọn máa lọ́dọ̀ Allah tó ga jù lórí àga rẹ̀ tó ń taná. At the right hand of the most merciful. Lápá ọ̀tún aláàánú. Ṣé ti rí pé nǹkan tí ètò láyé ń sọ ń bẹ̀ nìyẹn pé nínú nǹkan tẹ́ ẹ kà yẹn ṣé kò sí apá ọ̀tún ń bẹ̀ ẹ kàn ń parọ́ bì ẹ má wọrí ẹ mute ẹ má wọrí ẹ ká máa kà níṣó lápá ọ̀tún aláàánú ẹ ká níṣó those who are just in their rulings and in their dealings with their families. Àwọn tó bá ń ṣe dáadáa nínú ìdájọ́ wọn àti dáadáa pẹ̀lú mọ̀lẹ́bí wọn. And those of whom they are in charge. Àtàwọn tí wọ́n ń ṣe alábòlé lórí. Muhammad said in his hadith. Muhammad sọ nínú hadith rẹ̀ kan. And both of his hands are right hands. Wọ́n ní ọwọ́ Allah méjèèjì apá ọ̀tún ló wà. Ẹ bá mi play fídíò yẹn ká wá gbà Allah jáde fún wọn. Ẹ wá síbi ẹ fẹ́ máa parọ́ ẹ fẹ́ máa. Ẹ̀yin lẹ ń parọ́. Kò sí òótọ́ kan nínú gbogbo tẹ́ ẹ sọ. Ó jẹ́ àwọn alákọ̀ àdìsí àbí. Ẹ̀yin lẹ́kọ̀ọ́ ṣé Yahweh lọ́wọ́ alápá méjì. Allah ni Yahweh báwo ìwé lókàn pẹ̀lú Yahweh yàtọ̀ sí Allah. Ẹ máa gbọ́ ẹ dúró ẹ mute ẹ máa gbọ́. Ignoramuses. You say Allah has a hand. And Allah has fingers. And Allah has a face. And Allah has foot. And you bring it all lining up. And then you say Allah's got a man. Ṣé ẹ gbọ́ nǹkan tó sọ? Wọ́n ní Allah ní ojú, Allah ní
ọwọ́ Allah ó ní ẹsẹ̀ pé ọwọ́ Allah méjèèjì ó dẹ̀ wà ní apá ọ̀tún. Ó sì lẹ́sẹ̀ ọlọ́wọ́. Bẹ́ẹ̀ ni ṣìgìdì ni wọ́n máa bá yín gbé Allah sínsìn. Ẹ máa wo ojú screen yẹn, ẹ máa rà Allah sín. Làwa ń sọ fún yín pé la ilaha illa Allah, la ilaha kò sí ṣìgìdì kan illa àyàfi Allah, àyàfi ṣìgìdì Allah. Lọ́dọ̀ tí yín. Ẹ̀yin lẹ̀ ń sìn Allah, ìwúlò kẹ́yìn pẹ̀lú Allah. Lọ́dọ̀ tí yín nù ẹ̀yin lẹ́gbàá ní ṣìgìdì. Ìlú wo leléyìí wà? Ẹ wo statue of Allah, ó wà Allah méjèèjì. Ẹ ti rí. Àní ìlú wo leléyìí wà? Ìlú wo ló wà? Ilẹ̀ Lárúbáwá náà ni. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀. Níbo nílẹ̀ Lárúbáwá? Ẹ̀yin lẹ̀ ń sìn Allah náà. Olúwa lè Kábà. Olúwa lè Kábà ni. Olúwa lè Kábà. Sáìdì bo ló wà nílẹ̀ Lárúbáwá? Ẹ yẹ ká kúrò ńbẹ̀ yẹn. A ti fi Allah wọ̀nyí. Allah ní ọwọ́. Àwa mọ̀ bẹ́ẹ̀ nígbà. Bọ̀ àwọn ọmọ Lárúbáwá ti sọ bí bàbá wọn ṣe rí. Ẹ̀yin ò jẹ́ kí n ṣe ọmọ Lárúbáwá. Ẹ̀yin kọ́ lẹ lẹ̀sìn. Àwọn Lárúbáwá ló lẹ̀sìn. So fún ìdí èyí ẹ jọ̀ọ́ wọ́n ní ẹ sọ pé Muhammadu ó gbáyé ṣe dáadáa. Ẹ bá wa sọ dáadáa 5 péré tí Muhammadu ṣe nígbà ayé ẹ̀ dáadáa. Nǹkan dáadáa tí Muhammadu tó ṣe kì í ṣe nǹkan tó sọ nǹkan dáadáa tó ṣe. Ẹ ṣe. Ẹ tan máìkì yín. Ẹ̀yin náà lẹ́pa nǹkan dáadáa mélòó? 5 péré náà ni kò pọ̀ jù tó gbáyé ṣe. Àkọ́kọ́ nínú dáadáa tá Ànábì wa Muhammad ṣe. Òun náà ni pé kò jẹ́ kí wọ́n máa sin àwọn ọmọbìnrin torí ìṣesí àwọn Lárúbáwá. Ó ní pé bọ́n bá bímọ obìnrin wọ́n pa mí wọ́n rí mí mọ́lẹ̀ torí wọ́n gbà pé kò sí àǹfààní tóbìnrin lè ṣe. Nígbà tá Ànábì dé ó fi full stop sí pé kán má pa àwọn obìnrin mọ́. Ọjà àkọ́kọ́. Èkejì ń bẹ nínú dáadáa tí Ànábì wa Muhammad ṣe ó fún àwọn èèyàn ní ìwòsàn. Bẹ́ẹ̀ sì ni ó sì kọ́ wa láwọn ìwòsàn tí ń ṣe. Ẹ̀kẹta ń bẹ nínú tí Ànábì Muhammad tó gbédé náà ni pé ó yọ àwọn èèyàn kúrò lóko ẹrú torí ní àwọn Lárúbáwá wọ́n máa ń kó èèyàn lẹ́rú. Nígbà tí Islam dé ó sọ yí pé tọ̀ ẹ má mú àwọn èèyàn lẹ́rú mọ́. Bilal ẹrú ni wọ́n yọ kúrò lóko ẹrú ni. Ẹ̀kẹrin nínú dáadáa tá Ànábì wa Muhammad ṣe tó ṣe pé mi àti yín à lè ṣerú ẹ̀. Ọmọ Ànábì lóyún Rùkọ́yà ń lọ níjọ́ kan wà lórí ràkúnmí. Ń lọ ẹnìkan wá bẹ́ ràkúnmí lórí nínú àwọn tí ó gbà fún un nígbà wọn. Gbígbẹ́ tó bẹ́ lórí Rùkọ́yà fi kún tó fi lóyún ó fi gbé àpáta. Rùkọ́yà wá kú gbogbo tí mo sọ ẹ̀gbọ́n gúsàṣẹ ẹ̀ bàbẹ́ ó wá kú. Nígbà tó wá kú wọ́n wá fà ní Muhammad ní rò pé ẹnìkan ti pa ọmọ rẹ̀. Ànábì ni ẹ lọ wá. Àwọn sàhábà jáde oníkálukú ti yọ̀dà. Ànábì wá kú ní ó jáde lọ. Nígbà tí ó dé wọ́n dé ẹni náà mọ́lẹ̀. Ànábì wa ni arábó lẹ́ni yìí wọ́n ní pé ẹni tí ó pa yín lọ́mọ nù èsì tá ní Muhammad kọ́kọ́ fún léyìí tí ò lè jáde lẹ́nu gbẹ́ni kọ̀ọ̀kan wa òun náà ní pé ṣe ti fún lóúnjẹ. Wọ́n wá láwọn tí fún lóúnjẹ. Ànábì wa ni ẹ fún lóúnjẹ. Nígbà tó wá fún lóúnjẹ tán Ànábì wa ni kí ló dé tó ọ̀pọ̀ ọmọ mi ó ní kò sí nǹkan kan ó ní nǹkan fẹ́ kó polongo Ọlọ́run káàkiri mọ́ náà ni. Ànábì wa ni ẹ filẹ̀ ẹjọ́ mọ́ lọ. Fífilẹ̀ tí wọ́n fẹ́ nílẹ̀ ń lọ padà wá sí tó wá gba Islam. Ó di mélòó? Ó di 4. Nínú nǹkan tá Ànábì wa Muhammad tó wá ṣe ìjọba Mẹ́kàdùní òun lẹni tó tó. Ó sì sọ àwọn òfin tó ṣe pé kálá bá mú lò ní Nàìjíríà ní yọ̀ọ̀dà torí pé Ọlọ́run sọ fún pé inna arsalnaka shahidan eré Ànábì iṣẹ́ tá a rán ọ iná ni pé kọ́ ọ lọ jẹ́rìí páwọ́ Ọlọ́run ọba ń bẹ. Wá mubashiran má bá àwọn èèyàn nú jẹ́ má fún ẹ ní ìró ìdùnnú wa nadhiran sì má fún ẹ ní ìsítí ipẹ́ ẹni tó bá ṣaburú ẹni tó bá hùwà ìkà tí ó mèmí Ọlọ́run tí ó sìn mí èmi Ọlọ́run bó fìyà jẹ. Wàdá ìyá ní ìlànà ìbìdí yìí sì máa pèsè sójú ọ̀nà Ọlọ́run ọba pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ní o. Ẹjẹ́ ń sọ̀rọ̀. Wàdá ìyá ní ìlànà ìbìdí yìí máa pe àwọn èèyàn sójú ọ̀nà tòun Ọlọ́run pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ni ẹni tó bá wù wọn Ọlọ́run lòun ó fi mọ̀nà. Ló jẹ́ ń sọ lẹ́ẹ̀kan wípé kò sínú ṣẹ̀ríà Islam pé ẹni tó bá ti tako òfin Islam kan pa. Wá sí rọ́jà mú nírọ̀ torí ìmọ́lẹ̀ tí ọmọ tànà fún ìwò fún àwọn èèyàn ńlá fi wà Ànábì wa Muhammad sí. Ọyẹ́ àmọ́ à ń gbọ́ yín Mr. Ìtòláyé. Àkọ́kọ́ ẹ ní Ànábì ni ò jẹ́ ká máa pa ọmọbìnrin mọ́ ibo láti lè rí kàṣà evidence. Ẹ lọ béèrè tí n bá dákọ tírà fún yín ṣé lọ kà. Tírà tí ẹ máa lè gbé jáde fún atamaka. Kò sí lọ́dọ̀ mi ń bí. Kò sí lọ́dọ̀ mi ń bí. Everybody náà lè go ṣáṣe. Bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ lọ bí mo ti wí hun ẹ tẹ̀ síbẹ̀ ní English wọ́n máa gbé wá jáde fún yín.
ayé ti dáyé social media ẹ tẹ̀ síbẹ̀ bí mo ti wí ni ẹ tẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa gbé jáde fún yín kò sí pé kinní kankan bẹ́ẹ̀ kéku sọ̀rọ̀ ní Kùránì mò ń bá yín sọ yìí èyí sọ̀rọ̀ ní Kùránì mò ń bá yín sọ yìí. òun náà ni mo sọ pé ilé bá wa tẹ̀ sí Google nǹkan máa gbé wa. ẹ kò sí lọ́dọ̀ mi ẹ̀yin náà lè tẹ̀ sí náà ẹ bẹ́ẹ̀ tẹ̀ sí. ṣé ẹ lè tẹ̀ ok ẹ lè tẹ̀ ẹ mọ ok ẹja fi yẹn lẹ̀ kò sí nílẹ̀ nìyẹn ìwòsàn ẹ fún wa ní àdìsí tí ànábì ti sọ̀rọ̀ ìwòsàn sàn. tó ti sọ̀rọ̀ ìwòsàn àìmọyemọye ìtọ̀ ràkúnmí àìmọyemọye àwọn tó fi wòsàn ìyẹn rántí àdìsí ni bẹ́ẹ̀ bá tẹ̀ ẹ bá bẹ̀. ibẹ̀ nínú àwọn àdìsí náà àṣẹ ẹ̀yin tẹ́lẹ̀ lọ wá àwọn nìsáì Buhari jáde ẹ̀ mọ́ ibi tẹ́ ti wílẹ̀ ń jáde síbí mùsùlùmí lẹ́yìn náà tẹ́lẹ̀ ìmọ̀ àmì mi kà bẹ́ẹ̀ yín ṣe gbogbo nǹkan lè yóò mọ̀ gbé sórí ni yín ṣe gbogbo nǹkan lè yóò mọ̀ gbé sórí ni ìtọ̀ ràkúnmí ànábì fi wo kánsà. kò sí lórí ẹ máa rí. wọ́n náà fi ìtọ̀ ràkúnmí wo kánsà wàhálà wá dé wa. bẹ́ẹ̀ ni ẹ lọ bèrè dáadáa ìtọ̀ ràkúnmí míìkì ràkúnmí wọ́n fi wo kánsà. ẹni sùúrù ẹ ti níyàn ò sí lórí yín bí tá a ti lè rí kẹjá fi yẹn lẹ oko ẹrú bí ẹ sọ bí tá ànábì ti ní ẹ má kẹrù mọ́ o ẹ má ṣẹrú mọ́ o ẹ gbọ́dọ̀ ṣẹrú mọ́ o ẹ gbọ́dọ̀ kẹrù mọ́ o. ẹ jẹ́ òun tọ́lọ́run bá ní bá parí bẹ́yìn gẹ́gẹ́ bá wo gbogbo ń tẹ̀ ń béèrè yìí bẹ́ẹ̀ bá wo ẹ̀yin tẹ̀lé mọ́ ẹgbẹ́ àwọn eléyìí jáde mo sì ó dá mi lójú pé ti bá pàdé àbòsí ni. alẹ́ yìí ni ẹ bá wa wò ẹ má wọ̀ rí ẹ bá wò. mo sádìsì lọ́wọ́ mi ń bì kì í ṣe gbogbo nǹkan nínú ìwà dáadáa tó wù ilé mi sọ fún yín o láti rí i pé mo ti palẹ̀ mọ́ pé ń bá yín pàdé tẹ́lẹ̀. kò sí yẹn náà lẹ ó kẹ má wọrí iyì tí ọmọ ànábì Rùkọ́yà tán wọ́n bẹ́ lórí wọ́n bẹ́ ràkúnmí lórí tó fonú gbà yẹn bó láti lè rí kàṣà. jáde gbogbo ń tẹ́ sọ yìí gbogbo ń tẹ́ mo sọ kalẹ̀ ẹ lọ tẹ tàríhù Muhammad tàríhù nabiyina Muhammad ẹ lọ tẹ sọ láì ẹ bá gbogbo ẹ pàdé. ẹ lè bá wa tẹ lọ́dọ̀ ẹ bá wa tẹ tàríhù Muhammad. ìyẹn ṣe fún nǹkan tí mo ń lò náà ni. ok kò sílẹ̀ nìyẹn. wọ́n fún mi kejì ẹ lọ. ibi tí wọ́n ti pa ọmọ ànábì tó ní ṣé wọ́n ti jẹun yẹn ni à ń sọ o. ìyẹn lọ mo ti sọ tírà tí mo ti kà á mo ti sọ tírà tí mo ti kà á so kò sí pé ayé ti da social media ẹ tẹ bẹ́ẹ̀. ẹjọ fẹ má bínú tìjọba mọ́kà tó tún ṣe sà ẹ fún wa nìyẹn sà last one. tí ànábì tó ṣe ìjọba tí gbogbo tí mo dákọ yìí ṣe kìí ṣe tó lè tún jọba ṣe. òun náà ni mo sọ mo ní tìjọba mọ́kà tó tún ṣe. nínú ẹ̀ náà ni pé kọ́mọ́ gba rìbá mọ́ bribe kọ́mọ́ gbà mọ́. pé kọ́mọ́ gba. nínú ẹ̀ ni pé kọ́mọ́ gba bribe. kọ́mọ́ gba bribe. nínú ẹ̀ náà ni pé bẹ́ẹ̀ ni nínú ẹ̀ náà ni pé kí wọ́n ṣe déédéé irú ẹ̀ lẹ́yìn tẹ̀ ká. tó sọ̀rọ̀ pé ẹ má gba bribe. ó dùn mí tí mo kì ní àdìsí wa. ẹ lè rí òkè àwọn àdìsí yẹn jìnnà. ó dà. inú òye mú tí àdìsí dání ni kì í ṣe pé kíní ní ti ṣe mo palẹ̀ mọ́ pé. ẹ mọ lórí òkè. kò sí wàhálà ẹ tiẹ̀ gbọ́dọ̀ má mọ lórí ó yé mi. n tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé àwọn ò fún yín ní ìwà nẹ́bì méjì péré táwa mọ̀. ǹdẹ́gbẹ́ sọ ó ti kọ́ mọ̀ rí tẹ́fẹ́ sọ bá nẹ́bì jí pátá àbí tẹ́fẹ́ sọ. ẹ ní sùúrù bàbá mi. mo ń gbọ́ yín gbogbo tẹ́fẹ́ sọ náà nù owó ẹ̀sẹ̀ máa béèrè lè lọ́wọ́ mi. ṣé Kùránì lè parọ́? Kùránì ò lè parọ́. ok ẹ jọ bàbá Amadéleke bá gbé Kùránì ibi tí ànábì ti bẹ̀rù sùn ẹ̀dá pẹ̀ bá gbé fún un. ọ̀ya ó bú ẹrú. so gbogbo ọ̀rọ̀ yẹn báyìí no evidence. mo ti ní ẹ lọ wá kò sí tí mo ní ẹ lọ wá kò sí tí mo ní mo ti dákọ̀ yìí àkáǹtì mi dẹ̀ ni ẹ wá kò sí tó lẹ́mbẹ̀ wo nínú evidence ń bẹ̀ mo ti fi ń lóko tíra. bàbá mi àgbáyá ni ṣe mọ̀ pé òkun pupa ṣe dangerous tó yẹn èèyàn lè fẹnu wa mọ́tò lórí ẹ̀ tí ó dẹ̀ survive. èyí tẹ̀mí ẹ sọ fún eléyìí sọ alẹ́ eléyìí sọ̀rọ̀ ẹnu mo ti ní ẹ lọ wá eléyìí sí ọ̀rọ̀ ẹnu. bí owó àjì ṣe wọ́n tó yẹn èèyàn lè fẹnu lọ tó dẹ̀ fẹnu bọ̀ kò lọ fà tó báyẹn èèyàn lè fẹnu lọ sí Amẹ́ríkà láì gba visa kò sẹ́sẹ̀ ń bẹ̀ ṣé báyẹn so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn oye so ó yẹ ẹ bá wa ka àdìsí àti àyà Kùránì sà. ọ̀ndà ẹ ká fún wa ìbẹ́yìn lẹ post ẹ yẹ ká ẹ̀yin ni ẹ ká ẹ̀yin lẹ post ẹ ká fún wa ó yá.
All right, sir. Akhbarani Ibrahim bun Yunus. Ibrahim bun Yunus ni ó fún wa nílò ọ̀rọ̀ yìí. Bun Muhammad Armiyu huwa laqabahu qala haddathana abi qala haddathana Umar bun Salama an Thabit an Anas. So torí time àti ti waste la ṣe ń fast bẹ́ẹ̀ yẹn ó kí àwọn ènìyàn dáadáa. So ó ní anna Rasulullah sallallahu alaihi wasallam ó ní ànábì kí àtọ́lọ́ ọlọ́run kí ó máa bá uskana tilawu ummatun jàre ó ní ànábì ní ẹrúbìnrin kan ṣé gbogbo lè ń gbọ́ mi ṣe àwọn èèyàn ń complain sálẹ̀ ṣé à ń gbogbo lè ń gbọ́ gbọ́ yín ohun yẹn kò wà ó ti bú enough ni. mi. ok ó ní kana tilawu ummatun ó ní ànábì ní ẹrúbìnrin kan ó yẹ báyìí yòótọ́ wù á tó máa ń yọ bá lájọṣepọ̀ kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣe falamtezil bíi Aisha ó yẹ báyìí ṣùgbọ́n tó bá ti ń ṣe àwọn Aisha ti máa ń rí tó ń fi já ànábì pọ́nlé ìjọ kan náà bá yarí ó yẹ báyìí so náà bá yarí mọ́ lọ́wọ́ àtàfùsà àwọn méjì wọ́n jọ yarí mà ànábì lọ́wọ́ wọn fà á láṣọ so àtà haramaha alánàfsì nígbà tí wàhálà wa pọ̀ tó ń wò pé iṣẹ́ sìn ò ti dé mọ́sálásí ló bá lóun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó bá kúnlẹ̀ fáwọn ìyàwó ẹ̀ méjèèjì pé ká má bínú ó mọ̀ pé òun ṣe mistake so bó ṣe sọ̀rọ̀ yẹn oye ṣe mọ̀ pé ànábì ṣe mọ̀ pé kì í ṣe pé ó máa ń rí jùbìrìlù inú ọkàn ẹ̀ náà ni kíní yẹn máa ń dé sí oye ó ti wá sọ̀rọ̀ yẹn lọ ṣùgbọ́n ọmọ yẹn sì wà nínú ilé ọmọ ẹrú yẹn bó ṣe rí di ọmọ ẹrú yẹn báyìí bó ṣe díjú lọ nìyẹn pé àyà ti dé o fáàsì ti dé o ló bá ní yá ayú ànábì ìwọ Muhammad lima tuhari ma ahallallahu laka kí ló dé tó ń ṣe léèwọ̀ ní tẹ́mi Allah ti ṣe lẹ́tọ̀ fún ẹ oye báyẹn so ní tó wà ń bí báyìí nìyẹn sáà ànábì bẹ̀rù sùn àbí ò bẹ̀rù sùn sá. mo fẹ́ mú Kùránì ànábì ò bẹ̀rù sùn èmi tó sọ fún ìmọ̀ ànábì ò bẹ̀rù sùn àbí. pẹ̀lú ògo kí ló kọ ẹrú náà. bàbá mi ìbéèrè mo béèrè kí ló kọ ẹrú tá ànábì bá sùn. ṣé ànábì bẹ̀rù sùn àbí ò bẹ̀rù sùn. àwọn ànábì ò bẹ̀rù sùn ẹ̀yin wá lọ bá sùn ọ̀dà kí ló kọ ẹrú tó bá sùn kí ló kọ ẹrú tá ànábì bá sùn. ọ̀dà tí n bá máa dá yín lóhùn èmi ò kí ń waste ẹ̀kọ́ èèyàn mélòó ló bímọ fún ànábì. èèyàn mẹ́rin èèyàn méjì àbí mẹ́ta ló bímọ fún ànábì èèyàn kò méjì tún dá yín lójú náà. èèyàn méjì ló bímọ fún ànábì èèyàn méjì ló bímọ fún ànábì Khadija Tálẹ́ ni àkọ́kọ́. mi ò rántí ọkọ ẹlẹ́ẹ̀kejì mi ò rántí ọkọ rẹ̀ ẹ rántí ó kọ ẹlẹ́ẹ̀kejì. kí n ṣe gbogbo nǹkan lèèyàn mọ̀ mọ̀ ni mo ti sọ lẹ́ẹ̀kan kí n ṣe gbogbo nǹkan lèèyàn mọ̀ mọ̀ ok mi ò nígbà rántí tí ni. kì í ṣe gbogbo nǹkan lẹ máa mọ̀ tá a wá tún wá sọ fún yín pé ń tẹ́ ẹ̀ mọ̀ tá a tún wá sọ fún yín pé ànábì bẹ̀rù sùn tẹ̀ tún jiyàn. iná mo béèrè pé kí ló kọ ẹrú tá ànábì bá sùn. orúkọ ẹrú yẹn ni Mariam Kìpìtìyà òun lẹ́ni kejì tó bímọ fún ànábì tó bí Ibrahim tó tọmọ yẹn kú lọ́mọ oṣù mẹ́ta. ẹja wa tàn Mariam Kìbìtì ó bí ànábì Ibrahim ó kú lóṣù mẹ́ta ẹ wá máa wo ibi tẹ́ẹ̀tì ẹ gbọ́ mi ibi tẹ́ẹ̀tì rí pé ìtàn yẹn ta kora yín nù ẹ kọ́ gbọ́ àkọ́kọ́ Aisha tẹ́ ń sọ yìí ó ní last wife ìyàwó ànábì. ta ló dárúkọ Aisha ń bí báyìí. Aisha ní bẹ̀ náà falam nazalbi Aisha ta wa Hafsa àti Aisha nasara ànábì tá yarí mọ́lá Aisha ò tí wọlé nígbà tí wọ́n fẹ́ kíntì. kẹrí borí òdo làfà yìí wà báyìí. iṣẹ́ ti ìbéèrè ni mo béèrè lọ́wọ́ yín nìsín last wife ẹ tán fẹ́ last tán pè ní last wife ó sì tó máa ń tí second wife. ẹ fún wa ní evidence pé Aisha ní last wife. gbogbo ayé lọ́mọ kódà kí n mọ̀ tiẹ̀ sọ gan gbogbo ayé lọ́mọ pé Aisha ní last wife ànábì. ẹ mú àdìsí wá pé Aisha ní last wife ànábì ẹjọ́ ẹ ti ti Ọlọ́run kó tiẹ̀ jẹ́ pé yẹn ni evidence máa mú wa látàárọ̀. mo ṣe mọ̀ yín pé wàláì tàlẹ́ ẹ̀sán ìbílẹ̀ mo ṣe mọ̀ yín pé ẹ̀kan yìí ti Islam ni kò sí nǹkan mi. tí mo bí ilé rẹ̀ ni ẹ dáhùn náà ìbéèrè ìyàwó ẹlẹ́ẹ̀kí ló ní Aisha. ṣe rí ẹni yìí ò rẹ́dì ẹni yìí ò lẹ́kọ̀ọ́. ẹ dáhùn béèrè mi ìyàwó ẹlẹ́ẹ̀kí ló ní Aisha. o ò rẹ́dì láti kẹ́kọ̀ọ́ èmi ò kì í ṣe. ń dá mi lóhùn náà ìyàwó ẹlẹ́ẹ̀kí ló ní Aisha wà lè dá mi lóhùn. ó ṣe ń tó lé mẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kí ló ní Aisha ìyàwó ẹlẹ́ẹ̀kí ló ní Aisha ẹ sọ fáyé. wo bí o ti kẹ́kọ̀ọ́. Aisha ò kì í ṣe last wife fún Muhammadu náà ṣé wọ́n sọ pé Aisha ní last wife. ìyàwó ẹlẹ́ẹ̀kí ló ní Aisha ọ̀yá ìyàwó ẹlẹ́ẹ̀kí ló ní. olùdó ọmọ ìyá kan waste energy lè lórí. ìyàwó ẹlẹ́ẹ̀kí ló ní Aisha ọ̀yá ìyàwó ẹlẹ́ẹ̀kí ló ní Aisha. Albayan nǹkan tá à ń sọ fún yín nǹkan tá à ń sọ bí nìyẹn pé ẹ̀yin èèyàn wa àwọn àáfàá yín yìí wọn ò mọ nǹkan kan Ọlọ́run. àní ìyàwó ẹlẹ́ẹ̀kí ló ní Aisha. No, Aisha was not Muhammad's last wife.
àwa ò kí ibi a kì í ṣe òpè a ń ṣe a kàn ń lajú ẹ̀yìn tí tá bá sọ confam ní níbí. La ilaha illallah Muhammad Rasulullah. Ọyẹ máa kà lóyà mọ̀ ń gbọ́. ẹ jẹ́ kí bàbá yẹn jẹ́ kó máa lọ eléyìí nínú gbogbo mùsùlùmí tó tí wọ́n sórí ètò yìí eléyìí ló dọ́là tí mo rí eléyìí tí ìbá mùsùlùmí tó dọ́là tó bá yẹ rí mi tí ì rí láyé.